àfa ọmọ ọdún mẹ́jọ tí ń ṣe nǹkan oṣù ṣe máa bá sùn ẹ dáhùn bẹ̀rẹ̀. Kò sí láì fi ń bẹ̀ torí wípé báwo ni ọmọ òun ṣe rí òun ni yóò jọ́jì pé àfa ẹsọ nǹkan tẹsọ yẹn kó yí àwọn èèyàn dáadáa ẹni kò sí èèwọ̀ ńbẹ àfa ẹsọ dáadáa kó yí àwọn èèyàn ẹni kò kí ń ṣe èèwọ̀ ẹ lè bá ọmọ ọdún mẹ́jọ sùn ẹsọ dáadáa àwọn èèyàn gbọ́ yín ẹ lè bá ọmọ ọdún mẹ́jọ sùn. develop láwùjọ wọn sí. ok torí ọmọ ọdún mẹ́jọ náà dẹ̀ ti ṣe nǹkan oṣù ẹ lè bá sùn. àwọn èèyàn ti gbọ́ tí ń wí tẹ̀yìn bá gbọ́. àwọn inú bí i nẹ́tíwọ̀kì mi ni mo fẹ́ gbọ́dọ̀ kí n gbọ́ nǹkan tẹ́ ń sọ. nẹ́tíwọ̀kì yín tí mo ti wí wọn náà ni bó ṣe jẹ́ sọ àgbọ̀ nǹkan tẹ́ sọ ẹ tún sọ. mi gbọ́ ni ẹlẹ́ẹ̀lẹ́ bá ọmọ ọdún mẹ́jọ ṣe kí ni mi gbọ́. jẹ́ mọ̀ pé nẹ́tíwọ̀kì yín bá àdẹ́jọ́ ẹ mute kẹ́ unmute again kẹ́ sọ̀rọ̀ clearly ó kàn deep in and out tẹ́ bá ń lo headphones ẹ jọ drop ẹ̀. ẹlẹ́ẹ̀lẹ́ bá ọmọ ọdún mélòó sùn ọmọ ọdún mẹ́jọ àgbọ̀ yín àfa. bí àwùjọ obìnrin tí ẹ bá fẹ́ bí wọ́n bá ṣe máa ń dàgbà sí bí wọ́n bá ṣe máa ń gbòòrò síbẹ̀ bí wọ́n bá ṣe máa ń dìpẹ́lẹ̀ wọ́n yé báyìí. tọ́yọ pé àwùjọ bí tó ọmọbìnrin yìí wà má tètè máa ń dàgbà tó yẹ pé ẹ̀yin gánà ẹ̀rọ ọmọbìnrin wípé ọ̀dọ̀ ọmọ yìí ti fẹ́ lè pé 15 years lọ́dọ̀ tiwa. ọmọ ọdún mẹ́jọ ṣáà ni ọmọ ọdún mẹ́jọ àmọ́ tọ́ pé ọmọbìnrin tó yọ pé kò tí ì lè. ẹ lè bá sùn àbí. sí láì fi ń bẹ. ẹni sùn ọmọ boni. kò sí. àfà ọmọ boni. ọmọ boni mi kí ló dé tẹ́lẹ̀ mọ́. ní ọmọ kan bèrè bí Kwara ọmọ ìkólé mi. ọmọ bọlẹ ẹ̀yin náà. ọmọ Èkó. ọmọ Èkó ni mí Èkó ni ẹ̀yin kọ́. mo ti dáhùn Èkó ni mí ẹ̀yin kọ́. Ibo ni yín lẹ́kọ̀ọ́. ààrẹ Èkó lè mú. Ibo ni yín lẹ́kọ̀ọ́. Ibo ni mí lẹ́kọ̀ọ́. Ibo lẹ́yìn náà lẹ́kọ̀ọ́ àkọ́kọ́. sọ jẹ́ fi ilé kẹ́lómi bá yín sọ̀rọ̀. torí èmi ò gbọ́ rí. ọlọ́run ẹ kọ́ mi náà. èmi ò gbọ́ rí wípé nìkan ní bẹ́ẹ̀ nìkan. ó níbi tẹ́ ọmọ Yorùbá ni. ẹjọ gbogbo àwọn tó ń gbọ́ ẹjọ pé àwọn ẹjọ ẹ lọ yọ àwọn ọmọbìnrin yín please be careful with all due respect ilé kéwú tẹ̀ ń rán wọn lọ because èmi mọ̀ nǹkan tó máa wà lára 8 years old èmi lọ́mọ tó máa pé 7 this year èmi mọ̀ nǹkan tó máa wà lára 8 years old tó ló ń ṣe nǹkan oṣù tí àgbàlagbà máa wò tó máa fẹ́ tí nǹkan bọ̀ kò make sense to me so ẹjọ ẹ má bínú ẹ lọ yọ àwọn ọmọ yín kúrò nílé kéwú. ẹ kú lé o. Yeah. Ṣé Mùsùlùmí ni yín? Bẹ́ẹ̀ni, tọkọtọkọ. Very that's good. Bámi ọ̀fà kù fàrùn. Ẹ jọ̀ọ́ tá bá ní àwọn obìnrin tó jẹ́ Muslim ní comment ẹ jọ̀ọ́ ẹ wá sókè náà mo fẹ́ sọ̀rọ̀ sáwọn gender mi so that because normally we have more men ṣe get so mo máa ń try láti encourage àwọn obìnrin náà kẹ́ wá sókè tẹ́bà tí ẹ mọ̀ kẹ́ wá learn àbí kẹ́yìn wá kọ́ wa ṣe get vice versa. All right Ayọ̀lá ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Ṣé ẹ̀yin gbọ́ kéwú ṣe ka kéwú mo kàn fẹ́ wo nǹkan tí máa mú jáde fún yín ní ṣe get. Mo lọ lé kéwú pọ̀ mi ò parí. Ẹ parí bọ̀ ṣe lè ká. Mo lè ká. Okay, all right ma, all right, 1 second. Ṣé máa lè tú? Ẹ dúró kí ẹ tó lè sọ pé kí n tú kéwú kọ kí lẹ fẹ́ fàyọ nínú ẹ̀. Okay, all right. Bóyá kí n bi yín question mi kí n tó gbé Quran wá. Ẹ jọ̀ọ́ ṣé lè fún mi ní 5 benefits of obìnrin nínú Islam using the Quran and the Hadith. Kí ni àwọn benefits obìnrin? Benefit obìnrin pọ̀ ṣàmùgbé mo sọ fún pé èmi ò lọ lé kéwú àbí mo lọ lé kéwú bọ̀ mi pẹ́ torí à ń travel káàkiri ló fà á tí mi padà fi pẹ́ nílé kéwú. So nínú àwọn nǹkan tí benefit obìnrin pọ̀ gan because obìnrin nínú Islam òun ẹlẹ́gẹ́ lóbìnrin obìnrin jẹ́ nǹkan tó Quran sọ pé ká respect tó pọ̀ so Quran ní ká respect obìnrin lọ́nà tó pọ̀ kò ń ṣe pé bóyá obìnrin kò lè wà kí wọn kò máa fìyà jẹ àbí nǹkan tó bá lọ́kùlọ̀ lè lọ́nà fi lọ obìnrin
ṣé lè fún mi àyà tó ní pé kí ẹ respect obìnrin. mo sọ fún yín pé mi ò lọ lékè ó púpọ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo bì mo sọ fún yín. Okay. Ṣé kẹ́mi be in question because it seems bẹ́ẹ̀ ni pé bóyá ẹ lè fún mi ní evidence yẹn for now. Ṣé mi lè be in question? Kẹ́mi lè gbé Quran wa. I go one minute for the sake of the both of us. Ṣé get èmi ò ka Lárúbáwá. Ṣé understand? Okay. Now, ṣé Quran ṣó fún ọkùnrin àti obìnrin ní equal rights? Ṣé feel bẹ́ẹ̀ ni pé ó wà equal? Are you equal to a man? Àbí ṣé Allah fún yín ní equal rights? Àbí ẹ feel bẹ́ẹ̀? Equal right to what? Just equal rights in general. For example, Muslim ọkùnrin Mùsùlùmí ó lè fẹ́ ìyàwó mẹ́rin, ṣé get, ẹ̀yin ò lè fẹ́, ṣé get, kò wá equal. That's not equal. So mo ń bèrè ṣé Islam ṣé equality wà? For example, mo fún yín ní £20. For example, tẹ kọ́kọ́ ṣe yẹn wípé Islam fọ́kùnrin ní àǹfààní láti fẹ́ obìnrin mẹ́rin, bọ̀ kò fọ́bìnrin láǹfààní láti fọ́kùnrin mẹ́rin. Tẹ́yìn náà bá wo ọ̀rọ̀ yẹn dáadáa. Yàtọ̀ sí pé bóyá apart from Islam. Ẹ má jà get too technical. Mo kàn fún ní example. Ẹni sọ̀rọ̀. Ẹ má jà mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn. I'm not trying to go deep and explain. No, ó máa divert wa. Mo kàn fún ní example. For example, tí n bá fún ẹ̀yin ní £20, tí mo wá fún olówó Èkó ní £15, kò wá equal. Check it. Now, wọ́n ti bá fún ẹ̀yin ní £20, tí mo fún olówó Èkó náà ní £20, then that's equal, that's fair. Mo mọ nǹkan tí equal mean. Mo mọ nǹkan tó mean. Okay, ṣe get now. Ṣé ẹ ti ka gbogbo mi mo ṣe máa bí in question because ẹ sọ pé ẹ lọ lè kéwú bọ̀ ẹ ṣe tán but okay máa gbé àyà yẹn wá sórí. I feel the Quran. Okay, mo máa gbé àyà yẹn wá sórí screen ẹni sọ̀rọ̀ ẹ fún mi 1 minute ma. ẹ jẹ́ bá power tap o gbogbo ilé ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká repost ètò yẹn. inú mi máa ń dùn tí bá rí àwọn obìnrin tó bá jẹ́ mùsùlùmí tán dẹ̀ lè wá sókè táwọn náà tiẹ̀ fẹ́ mọ one or two things nípa Islam yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ táwọn àfáà máa ti ń pa fún wọn. So ìyá wa mo really appreciate bẹ́ẹ̀ ṣe ẹ máa rí oríṣiríṣi lẹ́yìn ẹ̀yin náà jẹ́ ká ẹ rí ẹ mú pẹ́ẹ́nì dání ṣá kẹ́ lè béèrè question lọ́wọ́ àfà. Ẹ má gbàgbé ìyá wa Ayoola of Jannah bẹ́ẹ̀ ẹ mọ̀ kò sí nǹkan tó ń jálùjọ náà irọ́ lásán ni gbogbo mùsùlùmí máa jóná bóyá àwọn àfáà lè máa sọ fún lóyún tẹ́yìn mọ̀ nìyẹn. yóò wà nínú ìwé yìí irú ẹ̀yin náà lè máa kà á. A ní kí ẹ ṣe sùúrù bàbá. ẹ lè pa àwọn àfáà ìyá wa ẹ mọ̀ ibi tí problem wà ní pé ìyá wa ṣe rí ẹ ti trust àwọn àfáà yẹn ti gbà pé òdodo ló ń sọ fún yín báwa ṣe wá ń sọ òdodo fún yín ẹ ṣe sùúrù mà ẹ má bínú ẹ má bínú jẹ́ kí n tẹ́lẹ̀ ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ yìí ó strange lójú àwọn èèyàn pé irọ́ làwọn ọmọ yẹn ń pàjẹ́ bá ṣe ń sọ ogun nǹkan táwọn sọ yẹn àwọn kan especially àwọn tẹ́sí yẹn ti dùn lára táwọn àfáà ti scam gan àwọn irọ́ ni irọ́ yẹn kàn sọ tí yẹn ni bó ṣe yé yín lẹ́yìn sọ ìtùkùtù lẹ́yìn tú irọ́ táwọn àfáà máa ń pa fáwọn èèyàn nìyẹn òdodo là ń sọ kò sí irọ́ kankan bẹ́ẹ̀ Allah ṣìgìdì tún ni èrè lásán ni àmọ́ ẹ̀yin ẹ ò ní bìlì àwọn àfáà ò ní sọ fún yín. Níbo lẹ ti rí image alápè ṣe. ms ẹ jẹ́ kí bí ẹ̀hún aláwọ̀ ti bá wọn sọ̀rọ̀ ṣẹ́gbọ́n kí lẹ sọ. ìgbà tí mo ní bá láwà ìṣúwà ìwé ìjẹ́ ẹ má bínú Quran níbo lẹ ti rí 34 ni mò ń wá but ó ń prove difficult mo ń tọ́ láti má lọ sí ẹ jẹ́ kí káyà Adeleke bá yín gbèsè. Adeleke mo fẹ́ proper translation mi ìfẹ́ tó ní bracket yẹn tó ń sọ gently ṣe get ìyẹn ni mò ń wá látẹ̀kan tẹ́ bá ní ìyẹn lè gbé wá ẹ jẹ́ n try one more. Too many screenshots on my phone. Man confused or during sometimes. Sherry, shall I approve? Like, shall I share fún wa? Tamafi confirm like, ní pé ṣìgìdì kọ́ ni Allah. No, ẹ kọ́kọ́ mú evidence tẹ̀lé ní wá pé ṣìgìdì ni Allah. Ó ti gbé dé mami of kufa. Ẹ mú evidence pé ṣìgìdì ni Allah. Àwọn reply. Thank you. alo gbé àmọ̀ pé wọlé ẹ mútu náà àmọ́ Thank you. mo dé tó olùgbé ni wọlé ẹ mútu wọn náà. Yeah. Okay. Ayoola of Jannah ẹ jọ̀ọ́ ṣé lè bá wa ka àyà yẹn síta àbí ṣé mind tí èmi àti olówó Èkó bá ka. No. Mo gbóyìn mo dẹ̀ lè ka Yorùbá. Okay, ẹ lè ka. Translation àti translation Yorùbá àti English tẹ̀ gbé jáde yìí. Ẹ lè ka English tẹ́ bá Mo lè mind. ka méjèèjì mo lè ka méjèèjì ẹ ṣe sùúrù. Okay, either way. Kí lẹ fẹ́ fàyọ mẹ́? That's the first question.
No, because mo bí pé right wo ni because Amy personally, okay, let me explain to you, right? Nǹkan tẹ́ sọ lálẹ́ mo máa ń gbà wọn a lot of Muslim women wọ́n sọ pé Islam ṣe kíní kan fóbìnrin kíní kan. So mo apart from mo ti ka gbogbo Quran tán, but mo ti ka this surah An-Nisa bóyá bí ẹ̀mẹ́ta ní ìsìn. Okay. Mo dẹ̀ notice pé the disrespect towards women ó wà ńbẹ̀, kò pọ́n obìnrin lé, kò bá obìnrin sọ̀rọ̀ directly. Tí n bá ń kà á, I mean, why am I saying a surah about women and it's all about men? You should do your women like this, like, she understand. So mo wá read this particular ayah ó sọ wípé ọkọ lè na ìyàwó ẹ̀. And I'm sorry, you cannot, yes ma, and I'm sorry, you cannot tell me that religion tó pọ́n obìnrin lé ó wá ní kí ọkọ na ìyàwó ẹ̀ tó bá fura sí àbí nǹkan kan. So ẹ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣe máa. Mashallah, alhamdulillah, kún nǹkan tẹ̀tẹ̀ sọ yẹn pé ẹ rí nínú Quran, right? Lẹ́yìn sọ pé ẹ̀yin ti rí. Meanwhile, translation tẹ́yìn mú wáyé, ta ló kọ? Usmani ló kọ ilé. Usman wo? Usmani, Usmani, we have Sahih International. So Mashallah. tẹ́ bá fẹ́ rẹ́rìn, ẹni sùúrù mà, tẹ́ bá fẹ́ rẹ́rìn, ṣé kí okay nǹkan tá máa ṣe ni pé Adeleke ẹ mú Lárúbáwá yẹn wá ẹ jọ̀ọ́, ẹ má ṣe translation because translation wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ nísìnyí pé ta ló kọ as if pé ẹni sùúrù Ayọ̀lá ẹni sùúrù mà as if pé táwọn èèyàn bá ń ṣe translation, for example Bible ní different type of translation, ṣé èèyàn kan ló ṣe translation ni? Of course wọ́n lọ study ẹ̀ ni. She understand kó tó translate ẹ̀ sí English ẹni ẹ gbọ́dọ̀ ní láti gbọ́ Lárúbáwá. So tẹ́ bá fẹ́ laugh at me pé translation ẹ ka Lárúbáwá ẹ já go, no problem. Okay. Surah ayat ẹ̀fẹ́ tù í. Ó ní àríjálù qawwamuna 'ala an-nisa. Ó ní kó ọkùnrin jẹ́ olórí lórí abo. Bima faddala ba'dahum 'ala ba'd. Ó ní ẹ náwó fún wọn. Bima anfaqu minal amwalihi. Mo sọ pé mo sọ fún pé mi kéwú lọ títí bẹ́ẹ̀. So why? But this particular higher, Why were you laughing? this particular verse. You were trying to mock me, Tori Momuti Usmani. I'm not mocking you. I'm not mocking you. No, you were in the beginning. No. Emma bin mo ṣe feel nìyẹn. Now, Monique, okay, tó bá jẹ́ yẹn ni ẹja kala ló bá wa now. You are biting your tongue. You are saying kalolo. Ko make sense. Oh yeah. This particular verse, nǹkan tó ń sọ nípa obìnrin. Ọ̀tọ̀ ní nǹkan tí translation ti ń gbé wá. Ẹ má sọ pé Usman kan ló kọ àbí Ibrahim kan ló kọ. Ẹ kọ ẹ mo like ṣe ń kan yẹn ẹ ń kà ní Lárúbáwá yẹn tú díẹ̀ Ikra ẹ ṣe. Àyà yìí nǹkan tó sọ nípa obìnrin ni mo sọ fún yẹn pé kọkùnrin ó ṣo lórí abo. Kọ́ wá náwó fún wọn, kọ́ fowó tọ́jú wọn. So ibi tí àyà Quran tó sọ pé ẹ ṣo lórí abo ẹ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù. Ẹ dẹ̀ náwó fún wọn kẹ́ fowó tọ́jú wọn. Olówó Èkó Ayọ̀lá ẹjọ́ mi like ma mute yẹn ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń kà yẹn, for example ṣe rí i pé èmi àti Olówó Èkó ìgbà tá n kà mo ń kà ní English, men are the caretakers of women. Àwọn ọkọ lólówó orí aya. So now tẹ́yìn bá ń kà ní Lárúbáwá ẹ máa tú. So Ali went to school, Ali lọ sí school, Ali jump over the fence, Ali gun fence, ṣe understand? Ẹ máa kà ní Lárúbáwá kẹ́ ẹ máa tú word for word, ṣe get ẹ ṣe. Let me help. Hello, good evening. Ayola, Ola, 1 second, please. We're still speaking. Ayola, I want to help her if she's not able to do that right now, please. I'll just get out. Even if it is that the only thing that I can do. I'm still speaking, if you don't mind, Ola. Ayola, can you continue, please? Keka, word for word. Okay, Aduro, ohun tẹ́ fẹ́ fàyọ nínú àyà yìí. Ṣé rí kéèyàn tó dé mú verse jáde nínú Quran? Kíkà tẹni pé kíkà ẹ̀, ibi tí mo understand ẹ̀ mọ́ ni mo sọ yẹn. Torí mo sọ fún pé mi kéwú lọ títí bẹ́ẹ̀. But àyà yìí before kẹ́ tó débẹ̀ even kó tẹ́ pé nǹkan tí translation ti yín sọ yẹn nìyẹn. Kẹ́ tó kà débẹ̀ yẹn, ibo ni Quran ti ń bọ̀. Súrà yẹn gangan bo ló ti ń bọ̀. Ó ṣà ní bẹ̀rẹ̀. Ó ṣà ní tí okay ẹ fẹ́ máa gbọ́ story yìí sí pé tó mo bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ pé mo jáde o, mo wá jẹ́ṣu, mo ṣe kinní kan. So mo ṣe jáde ẹ kọ gbọ́ pé mo jẹ́ṣu. Àbí wọ́n gbéṣu fún mi. Mo ti sọ̀rọ̀ bá láti bẹ̀rẹ̀ pé mò ń gbàwẹ̀, mo wá lọ síbi kan wọ́n gbéṣu fún mi. But mò ń gbàwẹ̀ wọ́n gbéṣu fún mi. Àti ibi wọ́n gbéṣu fún mi ẹ mú jáde. Aláwọ̀ ẹ bá wọn. Wọ́n gbéṣu fún mi lẹ mú jáde ńbẹ̀. Mo bóyá mo jẹ́ àbí mi jẹ́. Aláwọ̀ ẹ bá wọn lọ síbi tí wọ́n ti lọ ra iṣu lọ́jà. Aláwọ̀ ẹ lọ síbi tí wọ́n ti lọ ra iṣu lọ́jà, ẹ padà sí ẹ lè bẹ̀rẹ̀ láti 30 Quran 430. Ẹ kà láti ibi tí wọ́n ti ra iṣu lọ́jà, ó yá kàkà dé ní ẹ má mú ṣé kí n gbé wá láti 430 yẹn. ẹ gbé wá láti bẹ̀rẹ̀. Ẹ̀hún náà ní bẹ̀rẹ̀ náà ni. Bí kò tó pé súrà ní sáà jáde, súrà kan ti ń bẹ kó tó pé súrà ní sáà jáde. Ẹ jẹ́ kó gbé wá láti ibi tí wọ́n ti lọ ra iṣu lọ́jà. Kó tó back it up.
Amadéleke yẹ bá wọn gbé sí Quran 430 wọ́n ṣe lọ sọ́jà bọ́ ṣe raṣu bọ́ ṣe fún lówó ẹ̀yẹ kàkà láti bẹ̀. ẹ bẹ̀rẹ̀ láti 30 ó yá ọjà àkà Alawife let's go Alawife ó yá. raṣu lọ́jà ó yá Alawife. èmi ò tún gbádùn translation yìí yàtọ̀ o ẹ̀yin mọ̀ tún rí translation mú jáde yàtọ̀ o. Me understand. This lady doesn't understand, but a human being don't translate the Quran to English. Human being don't translate the Quran. Human being don't Quran. How many percent of Muslims speak Arabic? Human being don't translate. Ayola, ask yourself. How many percent of Muslims speak Arabic? Ejo, Mr. Deleke, eba wa lọ sí ChatGPT. Ejo, that doesn't mean. Okay, any sort stop. Okay. Cannot translate the Quran from Arabic to English because we know the original language of the Quran is Arabic. Ṣé Allah ló translate àbáwọn èèyàn ni because I don't understand what the laughing is about. Pé ẹ wo translation. Allah ló translate. Tẹ́ bá dẹ̀ ní kẹ́ ká kéwú ẹ ká half ẹ wá ní àmì kéwú púpọ̀. Madam, which one do you want? Please, you're wasting time. I don't get it. You're wasting time. Do you want the Lárúbáwá? Mo gbé Lárúbáwá wá, ẹ ká halfway, kò tí ẹ dé halfway gan. Ẹ mọ̀ mi kéwú púpọ̀, mo gbé English wá. You start giggling. I can't please you. Alawife, ó yá ẹ ká láti ṣe náà lélẹ̀. I don't understand. Ìyá Ayọ̀lá wọn ò bá yín jà ẹ má bínú. Alawife ẹ ká láti tààtì. Ìgbéjà wà. Wọ́n kí level of understanding àwọn méjèèjì kó wọ́n kó jọ dọ́gba. Ẹ jẹ́ kó bá yín ká Ìyá Ayọ̀lá. Ẹ jẹ́ kó bá yín ká. Ẹ lè ká tán. Which one do you want? Ìyá ìyá ẹ má pariwo. Alawife ẹ jẹ́ ká ká fún ọ. Ó ti ń frustrating. Choose which one you want. English, okay. Alawife. Last time, no. Alawife, calm down. For the last time, please, Ayola, which one do you want? English or Arabic? You know what? Go ahead and read it. Ẹ kà kí n gbọ́. English or Arabic? Ẹgbẹ́ English ẹ wá. Títí yín tẹ mú wá ìgbọ́. You ṣe títí mi. I didn't translate the Quran. The Quran is not my father. You didn't translate it, but you found it somewhere. The Quran is not my father. You need the Quran now. Àwọn tó translate ti French ibo ló ti rí. Ṣé wọ́n ní French Quran? Ṣé wọ́n ní Spanish Quran? Ṣé wọ́n ní Italian Quran? Exactly. Thank you. Jerry. Thank you. Okay. Jerry, before kí n tó ní pé kẹ́ translation. Ìyá Ayọ̀lá, mi ìbá ní pé kẹ́ ka Arabic yẹ, ẹ̀yẹ tú bẹ́ẹ̀ ṣe lè tú, tẹ́ bá slow no problem. Èmi ń gbádùn yín bẹ́ẹ̀ ṣe ọ̀rá ń kà wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀kan yẹ, ẹ kà ẹ understand, tẹ́ bá slow yìí ò ní túmọ̀, kì í ṣèdè wa, so ẹ kà kẹ́ ẹ tú. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sẹ́, Jerry translation yẹn, okay, mo mọ̀ pé Lárúbáwá ni wọ́n fi kọ èdè yìí but most àwọn English book wà tó jẹ́ pé kò yẹ kí n lọ síbẹ̀ yẹn bá máa tún yà lọ bẹ̀ yẹn àwọn English ẹ ṣe sùúrù ok mo ń gbọ́ yín. àfa oníkéwẹ́ fi ìyálẹ̀ èyí wọn àti pé mo ń gbọ́ ẹ jẹ́ kọ́ dáa kì í ṣe báyìí lórí ètò àwọn bá àwọn èèyàn tó pọ̀ mùsùlùmí láwọn méjì tó wà nísàlẹ̀ yìí so káyọ̀ sí ìwòdàn ká má ti jump sí ọ̀rọ̀ yẹn. ok mùsùlùmí lè ní. bàbá oníkéwù ṣe fẹ́ kà á ni. mo fẹ́ kà ní ẹ má mú tiwọn. ó yá tó bá fẹ́ kà ìkàn kà kẹ́ẹ̀dẹ̀ tú ṣé kí wọ́n bá yín ka Ìyá Ayọ̀lá. mo ń gbọ́. ṣé kí wọ́n bá yín kà á. kọ́ka mo ń gbọ́ sẹ̀. àfa ó yá ẹ lè mí tí mẹ́kì bá Ìyá Ayọ̀lá. ó yá. ẹ má mú tiwọn o. bismillahir rahmanir rahim ká tó lè wí nǹkan kan náà nǹkan tá a kọ́kọ́ wí síwájú ni pé nǹkan tẹ́ fẹ́ tarnish òun náà ni al-Qur'an al-Karim àbí. ṣé máa lè kà á àbí ẹ fẹ́ rojọ́ ṣé bàbá ti ní pé kẹ́ ẹ hold on the time ti yín. níka tí ó sùwé dáadáa. ó yá ìkà nǹkan tẹ́ fẹ́ kà. Allahum sọ wípé wa man yaf'al dhalika 'udwanan wa dhulman fasawfa nuslihi nara wa kana dhalika 'ala Allahi yasira. àyà tí a fẹ́ tún bí àyàn òun ni pé Ọlọ́run balẹ̀ kí ọlá ti ń bọ́rọ̀ bọ̀. Allah ní kẹ́ máa bẹ̀. ó wá wí bí àyàn wípé wa man yaf'al dhalika 'udwanan wa dhulman ẹni tó bá ṣe kíni tó bá ṣe nǹkan tá a wí sẹ́yìn tó bá ṣe 'udwanan wa dhulman àmọ́ yóò dùn mí pé kẹ́ bá ń gbé àyà tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ wá. no àyàmọ́dé kẹ́ ṣàlàyé fún wọn ẹ̀jẹ̀ kan máa kà lọ Quran 434 la fẹ́ lò Ìyá wa Ayọ̀lá ló ní ká mú sóràtù ìyàmù wa iṣu la fi lọ bíbà so a lè má lọ òkè Quran 434 la fẹ́ lò àwọn lọ́nà ká bẹ̀rẹ̀ látòkè. àbòsí nù bá àwọn àbòsí. ìyẹn ò lélẹ̀ afẹ́ ka 434 ètò ní kọ́ lọ 29 ṣé. ẹ lọ síbẹ̀ tó ní ọ̀rọ̀ tí. ṣé mo kémi sọ pé kẹ́ mú this particular
verse wa. ẹ máa dédé kébé yàkẹjẹ kí Yọlá ṣe tán náà àfa oníkùránì ẹ pa máìkì tí a máa dá yín lóhùn no ẹ má ṣe yọnu ẹ má gbọ́ tẹ́yìn ọba ti lè ṣe ń sẹ́yìn ẹ má fi ọ̀rọ̀ sí mi lẹ́sẹ̀ ẹ má fi ọ̀rọ̀ sí mi lẹ́nu wọ́n ti mú sọ ní pé ibi tọ́rọ̀ yẹn ti ń pọ̀ ní kẹgbẹ́ wa mi sọ pé kẹ gbé this particular verse wa. ẹni sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ ka Quran 434 ẹni ka lọmọ látòkè mo ṣé ni mo dákọ̀ 434 fún yín. ẹni sọ pé péjì olè fẹ́ kàtí lóyá péjì olè fẹ́ kàtí no ẹ má sọ pé péjì ni wọ́n ẹ má dá ọ̀rọ̀ náà lọ́wọ́ ní pé àwọn ò máa àfáà ní Quran moderator tó bá ti sọ̀rọ̀ ńsìn ẹ drop wọn ìyá yẹn láyè bá sọ̀rọ̀ ńsìn ẹ pa máìkì oní Quran tó bá ti ṣí máìkì kọ́ drop yín ẹ jẹ́ kí ìyá yẹn ṣe tán tó bá ti ṣe tán wọn máa dá yín náà ibo lẹ fẹ́ kọ́ ti bá yín ṣe ìyá Yọlá. ẹ fẹ́ rò fún wọn ni. exactly ṣé rí àfáà ẹ ti àmọ́ sọ pé wọ́n fẹ́ rope màdùn wọ́n fẹ́ rope. ẹ jẹ́ kí yẹn lọ máa rope ara ẹ̀ nísàlẹ̀ fún mi. ẹ fẹ́ máa sọ̀rọ̀ pípé mi mo ní kẹ́ mú verse yìí jáde àbí mo ní kẹ́ gbé àyà yìí jáde. olówó èkó yes verse tẹ gbé jáde yẹn. so sister Yọlá yìí pa máìkì náà ẹ má wọrí ẹ má ṣe yàn ó yá aláwa ẹ lẹ́sùn. too much talking, no evidence. I don't have time for that. Now, nǹkan táwọn Muslim máa ń try láti ṣe nígbà mi ni wípé wọ́n máa ń try láti sọ pé go to the previous ayah, go to the other ayah. Now, the truth about the Al-Quran is that it was revealed in a period of 23 years, not revealed. Most of the ayahs in the Quran only kí ló ń pè asbab al-nuzul, which means it stands on its own, which means ó sọ pé kí ló ṣẹlẹ̀ tí ayah yìí fi sọ̀kalẹ̀. Olóweko, let's bounce. Okay, only men are in charge of women. wọ́n ní àwọn ọkọ ní olórí aya lọ́lẹ̀tọ̀ fún wọn. This verse was revealed about Sa'd ibn Rabi, wọ́n ní aya yìí sọ̀kalẹ̀ nípa Sa'd ibn Rabi who was one of the leaders of the helpers, tó jẹ́ kan lára àwọn olórí àwọn olùrànlọ́wọ́. and his wife Habiba bint Zayd ibn something something Zohar. ìyàwó ẹ̀ Habiba ibn Sa'id. It happened that Sa'd hit his wife on the face because she rebelled against him. Sa'id ó gbá ìyàwó ẹ̀ lójú ó na ojú ìyàwó ẹ̀ fọ̀ tó pé ìyàwó ẹ̀ ṣàìgbọràn. Then her father went with her to see the prophet. bàbá ìyàwó wa tẹ̀lé ìyàwó lọ bá Muhammadu. He said, I gave him my daughter in marriage, and he slapped her. ó ní òun fi ọmọ òun fún un kó fẹ́ ọmọ òun ó ló dẹ̀ na ọmọ òun alálùbami ó fẹsẹ̀ gé ojú ẹ̀. The Prophet sallallahu alaihi wasallam said, let her have retaliation against her husband. ànábì Muhammadu kí òṣì àti àdánù má bá ó wá sọ pé ẹ jẹ́ kí ìyàwó lọ gbẹ̀san lọ́dọ̀ ọkọ rẹ̀. As she was leaving with her father to execute the retaliation, bí ìyàwó ṣe ń lọ pẹ̀lú bàbá rẹ̀ láti lọ bá ọkọ ẹ̀ láti lọ gbẹ̀san padà. the Prophet called them back and said, come back, Gabriel has come to me. Muhammadu òjíṣẹ́ alábàápẹ́ wọn pé ẹ padà bàbá àti ìyàwó ẹ má bọ̀ ń bí Jibril tó ti gbórí burúkú dé ó ti gbé Kùránì wá bá wọn ẹ má bọ̀ wọ́n bá padà wá. How convenient. And he revealed this verse. And this bí Jibril ṣe gbé àyà ẹ̀ fún wọn ni pé Allah tún ti sọ̀rọ̀ o ṣẹ̀rí ó tún ti gbé dé o. Only Jibril ti gbé dé. Okay, so ó pè wọ́n padà ó ní ẹni sùúrù ẹ má ti lọ Jibril ti gbé nǹkan mi dé ó ní the messenger of Allah ó ní pé the messenger of Allah said we wanted something while Allah wanted something else. àwa fẹ́ nǹkan eléyìí àmọ́ Allah fẹ́ nǹkan míì tó yàtọ̀ sí nǹkan táwa fẹ́. And that which Allah wants is good. tó dẹ̀ jẹ́ pé nǹkan tá Allah fẹ́ ló dáa ibẹ̀ ni ayé ìfisọ̀kalẹ̀ ò fẹ́ni tó bá létí kò gbọ́ràn o tàbá ní tó ń wá súrátù yam súrátù iṣu tó ń wá lọ wán àti mú jáde níbi ó yá. Retaliation was then suspended. bọ́lá láti bí Muhammadu ṣe ní pé nípa ẹfẹ́ lọ gbẹ̀sán wọ́n ti wọ́gilé. Yeah, àbí man bitter. So mo rò bí àyà yẹn ti yanjú kò sí pà ń lọ súra 1 à ń lọ súra 20. Very very clear. Nǹkan tó bí àyà yẹn nìyẹn. báyìí sìn àfáà oníké olé wa àìṣà wa ṣàlẹ́ǹdì àyà yẹn tó bá ní nǹkan mi tó fẹ́ sọ pẹ̀lú lárúbáwá ẹ̀ ó lè gùnkè. ìpọ́tẹ́ yìí bílíìfù lélẹ̀ àbí nǹkan tí bílíìfù báwo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti ṣàlàyé fún yín ìyá wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nǹkan téèyàn bá mọ̀ máa ń júyàn lọ ẹ̀ mọ́ pa nǹkan yẹn ṣe gẹ́tì. ṣẹ́góbìnrin tó ṣàfáàrí ní Nàìjíríà lágbàdo tí ń ṣe Muslim. tẹ̀lé àlè ṣe rìsáàṣì nínú àfáà oníké wẹ̀ lè gbóhùn sókè kẹran ìyá wa lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ sọ fún yín ṣẹlẹ̀ lóbìnrin tó ṣàfáàrí ẹ̀ lè ṣe wádìí ló fà á náà àwọn tá tó ń ṣe tàwọn fẹ́ràn yìí lọ́wọ́ ẹ̀ tún ń gbáwájú ẹ̀ ń gbẹ̀yìn. ẹ tó gbangba sùn lọ́yẹ ẹ gbọ́dọ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀. àfáà ọ̀yá gbóhùn sókè aláwa ìfóyà àtẹ́ǹtì sáfà yẹn
ẹ bá Yeah, pàdé sọ̀rọ̀ náà. I just attend to somebody turning substance because this lady is just, it's just causing nuisance. kí n gbọ́ rẹ̀ náà. Oh yeah, ẹ̀kálẹ̀ alpha, ẹ̀kálẹ̀ ẹjọ́, kí lorúkọ yín, kí ni mo lè refer, lárúbáwá yẹn, you understand ẹjọ́, kí ni mo lè pè yín, kí lorúkọ yín? Ṣé ẹ lè pè mí? Wọ́n kọ́ sí bẹ́ẹ̀ ní oníkẹ́ ọ̀kan náà àfáàyàn bá yín pè tí wọ́n bẹ̀ ní orí ètò. Ó dà fún yín o, tí wọ́n gbọ́ lárúbáwá. Láti rẹ́ẹ̀dì kẹ́ padà wá sókè, èmi kọ́ ni máa. no alawife tó bá that's good bẹ́ẹ̀ ṣe treat ẹ ló dáa bó bá ṣe gbé fún yín bẹ́ẹ̀ ṣe fún. I don't have time for that. Mo ti sọ fún gbogbo yín. so alawife ẹ jẹ́ ká sọ ẹ sọ èrè obìnrin fún sista Ayọ̀ọ́lá bóbìnrin ṣe jẹ́ nínú Islam ṣe get ẹ kà bóbìnrin ṣe jẹ́ nínú Islam fún sista Ayọ̀ọ́lá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé obìnrin ò lérè kankan nínú Islam wọ́n fi wọ́n wé ajá wọ́n fi wọ́n wé ràkúnmí wọ́n fi wọ́n wé kẹ́tẹ́kẹ́tẹ́ obìnrin useless nínú Islam tí ọkọ bá fẹ́ bóbìnrin sùn tó bá lóun ò ṣe ẹ̀sùn nǹkan tá a la sọ ó lọ́wọ́ màláìka máa gbé wọn ṣe pé tilẹ̀ àfimọ́ so obìnrin ò ní èrè kankan nínú Islam tabarẹ́ni tó jóbìnrin tó ń tẹ̀lé Islam ó ń ṣe ra ẹni kò sí èrè ẹyọkan láyé nínú fún Muslim obìnrin lálùjọ náà kò sí èrè kankan so ní concrete evidence gbogbo ilé ò lè fit ní. alawife ẹ gbé sókè. Mama, can you just mute up, please, while we read the hadith? Thank you. Now, narrated by Aisha, Sahih Enisuruma, Sahih Al-Bukhari 511. ẹ gbé sókè. Only the things which annul the prayers were mentioned before me. wọ́n ní nǹkan tó máa ń ba ìrun jẹ́ wọ́n ń ṣàlàyé fún Aisha ìyẹn tó jẹ́ yálàyà àwọn Muslim. They said the prayer is annulled by a dog, a donkey, and a woman. ṣé à ń gbọ́ wọ́n ní nǹkan tó máa ń ba ìrun jẹ́ ràkúnmí ajá àti obìnrin ló máa ń ba ìrun jẹ́. If they pass in front of the praying people. tí wọ́n bá ti gbáwájú ẹni tó ń kírun ẹ̀yin náà nǹkan tó fún I mi wí. said, Aisha wá ń wí pé Aisha tó wá ń jà fún wọn ajá lásán lásán àwọn obìnrin ní Islam. you have made us women dogs. Aisha bá ní pé Muhammadu ó ti sọ àwọn obìnrin Muslim ó ti sọ wọ́n dájá. I saw the prophet praying. I saw the prophet Aisha bá lóun rí Muhammadu tó ń kírun ó lóun rí tó ń kírun. between him and the Qibla. ó ní Muhammadu láàrin báyìí àti Qibla Aisha sùn sí àárín. When I was in need of something, I would slip away, for I dislike to ó ní face. tóun bá ní nǹkan lò òun ó ní tóun bá ní nǹkan lòun máa yọ kọjá lára Muhammadu òun kórìíra kóun gbáwájú Muhammadu. What sound does a donkey make? Ayo. ajá lásán lásán lọ fún obìnrin wé ní Islam. mo ṣẹ̀ṣẹ̀ rí level of understanding yìí. wow ẹ try o kí ló dé. mo ń tẹ̀ láti. Aisha gbọ́njú yìí lọ bẹ́ẹ̀ ṣe rí pé nínú àdìtì Aisha ó ti ẹ̀ try láti defend obìnrin ó ní ẹ ti sọ wá dájá ṣe rí ẹ̀yin you cannot face Anobi. Aisha ní more authority than you. English tẹ rọra kà yìí sẹ English tẹ kà yìí fẹ́ni tó lọ́gbọ́n àtẹni tó lóye ni. Alawife ẹni yìí kan àròjọ ni so ẹ fún wọn níbi tí ẹyìn pàmáìkì ẹ fún wọn níbi tí wọ́n ti ní ẹni sùúrù lẹ́yìn pàmáìkì náà. Alawife ẹ fún wọn níbi tí wọ́n ti ní tí wọ́n bá fẹ́ bá obìnrin sùn tí ó bá gbà. jẹ́ kí n ṣàlàyé àwọn màláìkà máa ṣépè fún tílẹ̀ fi máa mọ́. ẹ má ti gbé mi lọ síbòmí sẹ ẹ jẹ́ kí n ṣàlàyé ìtẹ̀yìn tàyè before kẹ́ tó gbé mi ìwà ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé tó wà níbí yìí fún yín ṣe fẹ́ ẹ̀yin náà ṣàfẹ́ gbọ́ ẹ̀yin ti sọ tí ẹ jẹ́ kí mi sọ tèmi. ṣàlàyé iṣẹ́ ti pàdé nǹkan tàkà fún yín rí. kí lè mo ti pàdé rí mbẹ. ẹ pàdé ẹ lẹ́ẹ̀ka kan látara ẹni kan lọ gbé sódà tó yá mọ́. kí ni kó máa ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ rí. gbé kí lẹ́jọ́ tó understanding yẹn ẹjọ́ kó wà. ṣé Kùránì sọ pa jẹ́ẹ̀tì ni ṣó sọ pa jẹ́ẹ̀tì ni. ẹ ṣàlàyé náà bẹ́ẹ̀ lẹ́ni kò sí Kùránì tí ì sọ rí. tẹ bá pẹ́ ní understanding ṣe tẹ́lá pẹ́ ní understanding tí ó ṣe kí bóyá ìkànnì lọ́nkà translation Quran tó yẹn pé àwọn tó kọ́ gan àwọn ọ̀tá Islam ni. ẹnu pọ̀ tó pọ̀ jù nù wọn. ọ̀tá Islam náà ló kọ Quran ẹgbẹ́ òǹsókè jàre. ó fi gbẹ ẹ̀rọ la pípò yìí. ẹgbẹ́ òǹsókè Alawife. wọ́n ní ká fáwọn ní few seconds. ok so mi moderator ẹ fi ẹ má já àwọn èèyàn bọ́lẹ̀ o moderator tó bá ń dúró. explain èyí tẹ sọ yìí ẹ jẹ́ kí n explain èyí tẹ kà yìí. olówó ẹ̀ka ní 1 second mo ń bọ̀ máa kà á sí. àná ṣe fẹ́ gbọ́ ilé iṣẹ́ fẹ́ ẹ jẹ́ kí n explain ẹ̀ kí n ṣe fẹ́ gbọ́. àmọ́ kí gbogbo ilé o bàbá wa ms bàbá mi ló kò sáà kí gbogbo ilé everybody comment section àkó ètò oníbàjẹ́. àfàwọ̀ ẹjọ́ ẹ farabalẹ̀ ẹni sùúrù ẹni sùúrù. ẹjọ́ jẹ́ kí àfáà so ìyá wa ni wọ́n ṣe dá lò. ṣé wọ́n jẹ́ kí wọ́n ti dá mi lò. Ayọ̀ má bínú. ẹ gbé lọ ẹ jẹ́ kí èmi náà explain. Ayọ̀ hang on please abeg now nǹkan tí mo fẹ́ fi hàn gbogbo lé ni wípé
ẹ má jẹ́ kí ẹni mùsùlùmí wá sókè tó máa lo Arabic as gbọ́ Arabic yẹn tó bá jẹ́ pé argument wọn nìyẹn ó means pé more than majority of the Muslims tó wà ní gbogbo àgbáyé yìí wọn mọ nǹkan tó ń ṣe nìyẹn. Mo ní how many % of Muslims speak Arabic? Only not all Muslims speak Arabic, far from it. Only about 15 to 20% of Muslims worldwide speak Arabic as their native language. Only why is it so low? Islam is a global religion and most Muslims live outside. Teba wo population of Islam. Kì í ṣe pé ilẹ̀ Lárúbáwá ló pọ̀ sí. It's for a reason. Only the largest Muslim population are in countries like Indonesia, Pakistan, India, Bangladesh, Turkey. In these places, people speak da 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 da. So, according to what this lady is saying, it means that most of the Muslims they can't read jack shit. Nǹkan tẹ́ ẹ kàn sí nǹkan ṣé nǹkan ṣe gbóyìnbó ṣá. Allah wife ẹ jẹ́ ká ṣe báyìí okay sister ṣe Ayoola gbóyìnbó ṣá. ẹ máa gbọ́ Sister Allah wife Ayoola yìí ni wá bá sọ̀rọ̀. ẹni sùúrù ni ẹ máa bá wọn sọ̀rọ̀ sister Allah wife ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe lélẹ̀ sister Ayoola ti ní ẹ̀gbẹ́yìnbó ẹni sùúrù sister Ayoola ẹ máa sọ̀rọ̀ ń sìn wọ́n ti ní ẹ̀gbẹ́yìnbó Allah wife ẹjọ́ sọ Yorùbá ẹ má jọ sọ Yorùbá tí sister Ayoola bá ti sọ Yorùbá ń sìn moderator ẹ drop wọn Allah wife ó yẹ ẹjọ́ sọ Yorùbá No. Allah wife ẹ ṣí máìkì tí ẹ bá ti sọ ẹ̀yin lẹ ń lanu yín lẹ kàn sọ pé wọn ò gbóyìnbó Allah wife ẹ sọ Yorùbá tí Let's speak in English. All right, Ayoola. ẹni yìí bá ti sọ Yorùbá ẹ drop ẹ tó bá ti sọ Yorùbá. Ayoola. Can you read what's on this? Oh my gosh, it's too much. Fucking hell, man. Can you calm down? It's too much. It's actually rowdy. Calm down. I'm here with you. No, relax. You actually need to chill. You're doing too much. It's You embarrassing. need to too much. No, you're doing too much. Like we're trying to have a conversation. We're trying to have a conversation, and you're just rowdy. Like she won't gauge any. She you UK folks the bite in it in rabies. I became shelling now. There's kind of calm down, relax. Yes, you deserve it. Look how rowdy you are. Just yappa. You've got no evidence. You've got no proof. You've got nothing. Can you read what's on the screen, please? It's not me. No problem. I can't. Thank you for coming. Please. Thank you. All right. Ó ti sọ di ọ̀tọ̀ ní ká gbóyìnbó ọ̀tọ̀ ní ká understand. Nǹkan tá a máa ń sọ ní à ń sọ Yorùbá fún ẹ ó ṣáà ń sọ pé wọn gbéyìnbó ìyá olóyìnbó pẹ̀lẹ́ ẹ jẹ́ àtẹ̀síwájú lẹ́lẹ́jọ́ wẹ́wẹ́ ni. tí wọ́n bá ka ké wọ́n ní kí wọ́n mọ kéwú tú àlágbọ̀yé atúka èdè English àtúnyè ó yá ẹ̀gbọ́n àdúgbò. Assalamu alaikum. After all, I'm here with you. Anything you want to ask about the Quran, I'm here. So I will answer you proper. Does Islam permit child marriage? No. What is the age of marriage in Islam? Normally, to say the facts. I need a number. Mo be for number ni. Okay, number. 10 years. Age of marriage in Islam is 10 years. Yes. 10 years old, child or adult? After all, if I want to say it, it's not that 10 years like that. Please, that's not that question. Ejosa. Please. 10 years old, child or adult? You know, let me tell you something. I like what you're asking me. Let me differentiate it. Please, you can see how that lady previously frustrated me. Please, I really just want to have a level-headed conversation. Ejo, try to say Yoruba as well. Lady Ejo, 10 years old, Agbalagba, abi omo kekere. Omo kekere. So, Mawa being again, does Islam permit omo kekere marriage? Yes. Thank you very much. Why do you think that is okay? Why is it appropriate? Why do you think it's okay to marry an innocent child? Because, okay, once tọ́ba ti wọ ìgbéyàwó yẹn tó ti fẹ́ wọn at age of 10 years yẹn, so ilé ọkọ wọn ló ti máa ṣe menstruation, ló ti máa bẹ̀rẹ̀ nǹkan oṣù. So anything tó bá fẹ́ ṣe, so wọ́n ti fẹ́ nìyẹn, wọ́n ti sanwó dowry ẹ̀ nìyẹn. So that's it. Èyí tó bá kù kọ́ ló máa ṣe nílé ọkọ wọn. So ibẹ̀ ló ti máa gbọ́njú. Kí ni yẹn mean? Kí lẹ mean by that? I don't understand. Because ṣé mo pé mo a ní àwọn 8 years old tó ń ṣe nǹkan oṣù. And now 9 because okay, ẹ já ṣe nǹkan báyìí. Ẹ ti sọ fún mi pé age 10 ni marriage nínú Islam. Number 1, ṣé ẹ lè fún mi lẹ́rìí fún yẹn? Abẹ́ ẹ lẹ́rìí. Ẹ ní sùúrù, kẹ́ tó pè mí lórí burúkú, mo ti rí comment section, ẹlẹ́bọ lèmi o.
mo kàn wá ṣeré ni o ẹ má bínú ànábì tí wẹ́bẹ̀s bàbá mo kì í. Just wait. I'm a can man take energy, reading, talking all night. ẹ wo ms bàbá mo kì í tẹ láwọn lọ́yẹ̀ ẹjọ́ torí ọlọ́run ẹ má gbé mi ṣe pé ọmọ Yorùbá ní mi ẹlẹ́bọ̀ ilé mi o. mo kí gbogbo yín olówó èkó ànábì tiwa mo kí gbogbo yín o mo fààyè mi fún ànábì. I don't like that because people don't realize that, and especially if you're somebody that you're opposing this Islam and Sharia law, it takes energy, you know. That's why big up to MSBABA to sit there, open live. It's not easy. I've done it for 5 years, for easy, consistently. I know that he was making joke, but anyway, no problem. I just don't find it funny. I'm sorry. I'm not gonna lie. I don't find that really funny whatsoever. Well, the guy that came up like on ṣé Islam permit pé ká máa fẹ́ ọmọ kékeré? No. Nínú Islam. No. Okay, kí ni age marriage nínú Islam? Age marriage. Kò ní age pàtó àmọ́ ìgbìyànjú àwọn àfáà lórí bẹ́ẹ̀ ni táwọn èèyàn bá máa ń lò pé àmọ́ tí obìnrin bá ṣàti jẹ́ ẹni tó ti bàlágọ̀. Yeah, but tá bá sọ pé kò sí age marriage nínú Islam, tí kò bá sí age, for example, imagine pé mo ṣí club, mo wá sọ pé over 18 only, ṣe get, it means pé over 18 nìkan ló lè wọlé. Imagine pé mo ṣí club, mo wá sọ pé kò sí age restriction, which means 5-year-old lè wọlé, 3-year-old lè wọlé, ṣe understand? So tá bá sọ pé kò sí age nínú Islam, ṣé ọmọ kékeré náà lè ṣe marriage, yes or no? For example, let's Yes. say Yes. So ẹ lè fẹ́ ọmọ kékeré nínú Islam. Bismillah. Kí ló ń jẹ́ bi'idhnillah? Pẹ̀lú yọ̀ǹda Allah. Allah. Ṣé nǹkan tẹ́ ní Pẹ̀lú yọ̀ǹda Allah. Okay. So ṣé ẹ lè explain fún wa báwo ló ṣe wà lókè like ìyẹn Allah sọ àbí Mr. Adeleke bóyá ẹ bá mi bi one question yìí kíní. wọ́n ní báwo ni ó ṣe bá ojú mu tó jẹ́ àǹfààní kéèyàn máa fẹ́ ọmọ kékeré ọmọ kíníṣín tí ó ti máa ṣe nǹkan oṣù àǹfààní wo ló wà ń bẹ̀. Pọ́pọ́ àǹfààní tí ń bẹ ni wípé èyí a máa dẹ́kun ṣìnà gbogbo ṣìnà tí a máa rí káàkiri ìfẹ́ ọmọ láti kékeré a máa dẹ́kun ṣìnà tí ò bójú mu. ẹ dákun ṣé tí ń dùn mí ni àbí ṣé. Etolaye, please, ẹ bá mi take over. Ẹ ṣe ẹjọ́ ẹ bọ̀ ẹ stay on this topic ẹjọ́. Etolaye, please come in. Ẹ bá gender yín sọ̀rọ̀. Olóbìnrin tó ń defend pa àwọn fẹ́ bá 6-year-old sùn lórí app. Ẹ bá gender yín sọ̀rọ̀ ẹ ṣe. ẹjọ Abba Abdulhakeem. Naam. Hello sir. Hello. ṣé Yorùbá ni. ṣé Yorùbá ni. Bẹ́ẹ̀. wá kanrú wàhálà yìí. Kí lẹ̀ ń wí báyìí? Náà. Kí lẹ̀ wí? Káwọn dé. kí lẹ wí. wọ́n ní ṣé Yorùbá ní nẹ́tíwọ́ọ̀kì wọn ò dáa ṣé Yorùbá ní. Yorùbá ni mí. kí wọ́n ló dé tẹ́lẹ̀ lè fẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ìkéré. Náà. kí ló dé tẹ́lẹ̀ lè fẹ́ ọmọ ọdún mẹ́fà. Mo sọ pé mi ì lè fi ọmọ ọdún mẹ́fà. Mi ò sọ bẹ́ẹ̀ o. yẹ́sẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ lè fọ́ ọmọdé ń sìn tó wà lẹ́sọ. Mo ní pé. ṣé lè fẹ́ ọmọ ọdún mẹ́fà. ok pé kẹ́ fẹ́ ọmọ ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ni. ok ṣẹ́yìn lè fẹ́ ọmọ ọdún mẹ́fà bẹ́ẹ̀ ṣe wà. Bẹ́ẹ̀ni. so ẹ dúró ẹ lè fẹ́ ọmọ ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ni. ṣẹ́dẹ̀ má bá sùn tó bá ti wọlé. mo ti gbọ́ pé nípasẹ̀ ṣẹ̀ríà ẹ̀dẹ̀ má bá sùn tó bá wọlé. Rárá. tẹ bá ti wá fẹ́ wọlé kí lẹ fẹ́ máa ṣe fẹ́ máa fọwọ́ rúndì ní abẹ́fẹ́ máa tẹnu bọ̀ lẹ́nu. Kìí kí n ṣe wípé fífẹ́ tá à ń fẹ́ wọlé yìí ká padà sílẹ̀ Yorùbá gan-an. Àwọn náà ẹ kọ́kọ́ filẹ̀ ẹni sùúrù
ẹ máa gbọ́ ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ ẹ ní sùúrù ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ báyìí sàn Naam. ibi tá a wà ní kẹ́yìn dúró sínú ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ tẹ bá ti fẹ́ ọmọ ọdún mẹ́fà wọlé ẹ ní sùúrù tẹ bá ti fẹ́ ọmọ ọdún mẹ́fà wọlé kílẹ̀ ìjọ fẹ́jọ máa ṣe ẹ tọwọ́ bọnú tíra àwa fẹ́ràn yẹn tọwọ́ bọ tíra gbogbo tíra là ní ibi báyìí. Ara yìí kọ́kọ́ tọwọ́ bọnú Yorùbá ní tí mo bá tọwọ́ bọnú bẹ̀ wọ́n. ẹ máa gbọ́ ẹ wo bí ẹ máa gbọ́ níbí báyìí sìn a sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá Quran tíra Islam Saudi Mecca Anabi Muhammadu Allah àwọn tá a máa sọ níbí báyìí nìyẹn tẹ bá fẹ́ sọ nípasẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní péjì tó ti ń ṣe níbí báyìí sìn nǹkan tá à ń sọ nípa Islam ìgbéyàwó inú Islam ẹ ti lè máa fẹ́ ọmọ ọdún mẹ́fà tó bá kó délé yín kí lẹ fẹ́ máa ṣe ṣe fẹ́ máa fọwọ́ rìn dì ní ṣe fẹ́ tìgì bọ́ lábẹ́ ni ṣe fẹ́ tẹnu bọ̀ lẹ́nu ni kí lẹ fẹ́ máa ṣe ṣe fẹ́ máa ránṣẹ́ ni ṣe fẹ́ rán lọ léèwé ni ẹ ṣàlàyé ṣe máa ní kó lọ kọ́ṣẹ́ ni kí lẹ fẹ́ ní ọmọ ọdún mẹ́fà tẹ fẹ́ ṣe. Ọmọ ọdún mẹ́fà tí mo sọ pé a fẹ́ nínú Islam kì í kí n ṣe wípé yóò ti délé wa àmọ́ àwọn òbí rẹ̀ yóò ti mọ̀ wípé ẹni tí a fẹ́ fi fún ni tó bá dìgbà tó bára wọ̀ ìgbà wọn ni a tó lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti lè wọlé tọ̀. Ṣé ìgbà wo ni bàlágọ̀ yẹn ẹ ṣàlàyé bàlágọ̀ yẹn fún wa kí ni ìtumọ̀ bàlágọ̀ so ẹ ṣàlàyé. Ṣé àlàyé mi yé yín báyìí? Ẹ bàlágọ̀ tẹ sọ yìí kí ni ìtumọ̀ bàlágọ̀ tẹ sọ yìí torí àwọn ẹ ṣe ń pè dàpọ̀ àwọn yìí ń lọ kí ni ìtumọ̀ bàlágọ̀. À ń gbọ́ yín nẹ́tíwọ́ọ̀kì yín yìí dá à ń gbọ́ yín àfà ẹ fẹ́ padà tàbí. Ṣé nẹ́tíwọ́ọ̀kì ní ọ̀dà ni àbí wò? À ń gbọ́ yín nẹ́tíwọ́ọ̀kì yín dá à ń gbọ́ yín kí ni ìtumọ̀ bàlágọ̀ ẹ ṣàlàyé bàlágọ̀ fún wa. Tó bá ti dobìnrin. Báwo ló ṣe máa dobìnrin ẹ ṣàlàyé obìnrin fún wa. Bàlágọ̀ ẹ ṣàlàyé báwo ló ṣe máa dobìnrin. tó bá ti jẹ́ obìnrin because téèyàn bá bímọ ọkùnrin àti obìnrin ló máa ń bùkà already. ọ̀yẹ̀ ló yẹ mí lẹ́nu báwo ló ṣe máa di obìnrin. transformer lọ bí ni àbí nǹkan. Báwo ló ṣe máa di obìnrin ẹ ṣàlàyé fún wa. Ti ń ṣe àìdọ̀. Tó bá ní ṣe kí ni. Ok tó bá ti ń ṣe nǹkan oṣù. Tó bá ti ń ṣe àìdọ̀ tó bá ti ń ṣe nǹkan oṣù ok tó bá wá ṣe lọ́mọ ọdún méje àbọ̀ ọmọ ọdún mẹ́jọ nǹkan tó bá ṣe nǹkan oṣù lọ́mọ ọdún mẹ́jọ ṣe máa bá sùn. Sẹ́yìn ọ̀rọ̀ ọmọbìnrin tí ń sìn. So aláwa ìfẹ́ lè ṣe máìkì ní obìnrin ni wọ́n máa sọ sí. Thank you very much absolutely ẹ jẹ́ ń gbé èjì sí wọn ẹ jẹ́ gbé minimum. A máa gbé sójú screen nìsín. Wọ́n ti fẹ́ gbé jáde fún yín bẹ́ẹ̀ ni ọmọ ọdún mẹ́jọ ti ń ṣe máa wá bá sùn tó bá ti ń ṣe lọ́mọ ọdún mẹ́jọ. Kàtí ẹgbẹ́ Muhammadu sì láyé ń sìn àtọmọdún méjì tó bá ti ń ṣe nǹkan oṣù ṣẹlẹ̀ bá sùn Muhammadu sì láyé ń sìn ó yẹ kó yẹgi fún bọ̀ ẹ̀yìn ń sìn ṣẹ́gbẹ́ ẹ̀kọ́ yẹgi fún. Wọ́n kà ó ti pọ̀jù ó yẹ kó lọ máa ka science book kó máa learn knowledge about women and anatomy and human body wọ́n lọ ń ka Quran àti ẹni sùúrù wọ́n lọ ń ka Quran àti flying donkey. Any story ẹjọ mute ẹjọ 1 second. So mo sọ pé minimum age of menstruation olówó ẹ̀kọ́ ẹjọ agbóhùn sókè ó ní pé the minimum age first period can vary but most start between 10 and 15 years old. Wọ́n sọ nípa láti ṣe nǹkan oṣù obìnrin wọ́n ní tó bá kọ́kọ́ wá jù wọ́n ní ó bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún mẹ́wàá sọmọ 15 years. The earliest normal age is typically around 8 years old. Wọ́n ní tó bá tètè wá ń gbà mí pé ó lè jẹ́ bí ọmọ ọdún mẹ́jọ. Only if menstruation even starts before age 8 because ó ń ṣẹlẹ̀. Wọ́n ní tí nǹkan oṣù tó bá bẹ̀rẹ̀ tó di pé wọ́n pé ọmọ ọdún mẹ́jọ. Is considered precocious puberty. Ọmọ yẹn bá rush tó bá tètè mature. Wọ́n ló túmọ̀ sí ọmọ tó tètè. So àfa ọmọ ọdún mẹ́jọ tí ń ṣe nǹkan oṣù ṣe máa bá sùn ẹ dáhùn bẹ̀rẹ̀. Kò sí láì fi ń bẹ̀ torí wípé báwo ni ọmọ òun ṣe rí òun ni yóò jọjì pé. Àfa ẹ sọ nǹkan tẹ́sán yẹn kó yí àwọn èèyàn dáadáa ẹni kò sí èèwọ̀ ń bẹ̀ àfa ẹ sọ dáadáa kó yí àwọn èèyàn ẹni kò kì í ṣe èèwọ̀ ẹ lè bá ọmọ ọdún mẹ́jọ sùn. Ẹ sọ dáadáa àwọn èèyàn gbọ́ ní ẹ lè bá ọmọ ọdún mẹ́jọ sùn. develop láwùjọ wọn sí. Ok tó ọmọ ọdún mẹ́jọ náà dẹ̀ ti ṣe nǹkan oṣù ẹ lè bá sùn. Àwọn èèyàn ti gbọ́ tí ń wí tẹ̀yìn bá gbọ́. Àwọn inú bíi nẹ́tíwọ̀kì mi ni mo fẹ́ gbọ́dọ̀ kí n gbọ́ nǹkan tẹ́ ń sọ. Nẹ́tíwọ̀kì yín tí mo ti wí wọn náà ni bó ṣe Tẹ́ sọ àgbọn nǹkan tẹ́ sọ ẹ tún sọ. Mi gbọ́ ni ẹlẹ́ẹ̀lẹ́ bá ọmọ ọdún mẹ́jọ ṣe kí ni mi gbọ́. Jẹ́ mọ̀ pé network yín bad ẹjọ́ ẹ mute kẹ́ unmute again kẹ́ sọ̀rọ̀ clearly ó kàn dip in and out tẹ́ bá ń lo headphones ẹjọ́ drop ẹ̀.
ẹlẹ́lẹ̀ bá ọmọ ọdún mélòó sùn ọmọ ọdún mẹ́jọ níta àwọn àgbọ̀yìn èèyàn àfa. pé bí àwùjọ obìnrin tí ẹ bá àti fẹ́ bí bí àwùjọ wọ́n bá ṣe ọmọ máa ń ọdún mẹ́jọ dàgbà ti sí ṣe bí wọ́n bá nǹkan ṣe máa oṣù. ń gúrò sí bí wọ́n bá ṣe máa ń tẹ̀lé wọ́n yé báyìí. Tọ́jọ́ pé àwùjọ bí tó ọmọbìnrin yìí wà má tètè máa ń dàgbà tó yẹ pé ẹ̀yin gánà ẹ̀rọ ọmọbìnrin wípé ọ̀dọ̀ ọmọ yìí ti fẹ́ ni pé 15 years lọ́dọ̀ tiwa. ọmọ ọdún mẹ́jọ ṣáà ni ọmọ ọdún àmọ́ mẹ́jọ tọ́jọ́ pé dẹ̀ ni ọmọbìnrin tó yọ pé òtí ilé ẹ lè bá sùn àbí. náà sí láì fi ń bẹ ẹni sùn ọmọ ọbọ ní kò sí àfa ọmọ ọbọ ní. ọmọ bo ni mí kí ló dé tẹ́ fẹ́ mọ̀. ní ọmọ kan bèrè bí Kwara ọmọ ìkólé mi ọmọ ọbọ lẹ́yìn náà ọmọ Èkó ọmọ Èkó ni mí Èkó ni ẹ̀yin kọ́ mo ti dáhùn Èkó ni ẹ̀yin kọ́ ibo ni yín lẹ́kọ̀ọ́ ààrẹ Èkó lè ibo ni yín Ibo ni mí lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. ibo lẹ́yìn náà lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ sọ ẹ jẹ́ fi yín lẹ́kẹ́lẹ́ mi bá yín sọ̀rọ̀ torí èmi ò gbọ́ wí Ẹ come in now. èmi ò gbọ́ rí wípé nìkan níbẹ̀ nìkan ó níbi tẹ́ ti ọmọ Yorùbá ní Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó ń gbọ́ ẹ jọ̀ọ́ Now, pé ṣé àwọn wà pẹ̀lú mi? ẹ jọ̀ọ́ ẹ lọ yọ àwọn ọmọbìnrin yín, please be careful. With all due respect, ilé kéwú tẹ̀ ń rán wọn lọ because èmi mọ̀ nǹkan tó máa wà lára 8 years old èmi lọ́mọ tó máa pé 7 this year èmi mọ̀ nǹkan tó máa wà lára 8 years old tó ló ń ṣe nǹkan oṣù tí àgbàlagbà máa wò tó máa fẹ́ tí nǹkan bọ̀ kò make sense to me. So ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ lọ yọ àwọn ọmọ yín kúrò nílé kéwú. Tẹ́ bá fẹ́ tiẹ̀ fẹ́ kọ́ kéwú fáwọn ọmọ yín sọ pé kẹfẹ́ sí Islam lẹ̀ do whatever the hell you want, it's your life, right? Ẹ máa kọ́ wọn I need online classes you get. Stop sending your children to this PDF perverted predator àwọn kìnìún àwọn hyena. They are predator on ìtẹ́yìn wí lẹ́nu ti yẹn nù. I'm not talking to you. I'm pleading with the whole house. Ejo. These people are predator animals. Especially your female children, even male children. Àfà ẹni sùúrù. Ẹjọ ṣe rí ọ̀rọ̀ tí ìyàwó aláwa ìfún sọ ẹ ó wà very important. Ṣe rí àkọ́kọ́ náà ni pé àti nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá àmọ́ ni. Ẹjọ àfà ẹjọ mute ní ẹjọ. Ṣe rí n tó fi lè mú àfà yìí sọ pé òun lè fẹ́ ọmọ ọdún mẹ́fà òun lè dún ọmọ ọdún mẹ́fà. Oye ó ti wà nínú psychology àrùn ọpọlọ bondage pé òun nífẹ̀ẹ́ nìkan tí ì ṣe rẹ̀ tó ń pè lánàá mọ̀ọ́mọ̀ fún. Àná mọ̀ọ́mọ̀ yìí wá ní àṣà àti ṣe tiẹ̀ ló ṣe o ní tó bá ńlẹ̀ ló ń ṣe o. Oye ẹ dákun tí eléyìí bá gbọ́ pé ẹjọ́ ẹni sùúrù tí eléyìí bá gbọ́ pé ànábì pààyàn yóò fẹ́ pààyàn tí eléyìí bá gbọ́ pé ànábì jagun yóò fẹ́ jagun. Oye tí eléyìí bá gbọ́ pé àná mọ̀ọ́mọ̀ tó máa sọ wọn kiri inú igbó òun náà kú ilé yóò fẹ́ ṣe bí ànábì. Ẹ wò gbèsè ayé ẹ wọ́n tí a sọ àwọn ọmọ dà látara ẹ̀sìn àṣà àwọn ọmọ dìdàkudà àṣà àwọn ọmọdé rí ibú. Oye ǹjẹ́ jẹ́ mọ̀ pé látara ọ̀rọ̀ tó wà nù Kùránì lásán bẹ́lẹ̀ ibà ká dé bíi pé tọ́ má bá ìyá rẹ̀ ṣe má bá bàbá ìyá rẹ̀ ṣe kó jẹ́ ìyá rẹ̀ ni ó ṣe mùsùlùmí yóò pa èyí yóò pa ìyá rẹ̀ yóò pa ara rẹ̀ tí wọ́n bá ṣe mùsùlùmí torí pé ànábì ni ó fẹ́ tẹ̀lé. Kéèyàn tó lè bóde láàrin èèyàn má dàn 3000 kó wá ní òun lè bọ́mọ ọdún mẹ́jọ sùn sẹ́ẹ̀ mọ́ pàgbà kò ti ṣe wá ńlẹ̀ Yorùbá ẹ̀yin òbí tó ń sọ fún yín wípé ẹ̀kọ́ ọmọ kò lè kéwú kí lẹ fẹ́ gbà ń bẹ̀ báwọn ọmọ òun bá dàfà kí náà fẹ́ mú bọ̀ kọjá pé kán di bandage kan dorí ibú kiri. Ẹ̀yin náà wò ṣé ẹ báwo lẹ ṣe ń fíw ọmọ tiẹ̀ náà wà nílé kí ó dẹ̀ ń gbọ́ èèyàn kan tó ń sọ pé òun lè dọ́mọ ọdún mẹ́fà òun lè bọ́mọ ọdún mẹ́fà sùn ó mọ̀ pé wọ́n ti kó sínú psychology orí ibú àgbákò òfò báwo la fẹ́ yọra wánú àgbákò yìí báyìí nìsín ìwọ́dẹ̀ tó ṣe ń kọ́ ọmọ lọ́bẹ̀ bó o bá gbọ́ oyè báwọn ó kúkú mọ̀ pé ìsìlámù yìí kírun náà tẹ́lẹ̀ náà kírun déédéé ìsìn kan ọmọ rẹ bàbá iná wa pa ọ ìwọ gan ni ó kọ́ pa kó tó pààyẹ lómi bó ti jẹ́ nu. Bàbá of Kufar mi mọ̀ bóyá ẹ lè gbé ìjìmá yẹn wá kí káàkà fún gbogbo ilé kọ̀ọ̀tẹ́ ó ti kọ́kọ́ sọ pé tó bá ti ṣe nǹkan oṣù ó wá tún fẹ́ yí síbi requirement mi pé bóyá àwọn ò tún kókó so fẹ́ dọ́gbọ́n tún yí so. Ẹ̀yin náà wò náà àwọn nǹkan yóò kí n ṣeré náà ẹ̀yin náà wò kí ọ̀dọ́kùnrin sọ pé òun lè bọ́mọ ọdún mẹ́fà sùn orí ibú ni lórí ilẹ̀ tiwa yìí náà àgbákò ni náà ẹ̀ẹ́dẹ̀ rò pé nǹkan ti ṣe wá ìsìláàmù ti kórí ibú wọ̀lú fáírọ́ọ̀sì ti dèlú yìí òfò ti dèlú yìí wọ́n ti kágbákò dènà ó sì lè jẹ́ Yorùbá báwọn
Fúlàní ni. So a kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká táàpù ẹ jẹ́ ká máa pa táàpù lọ kí wọ́n fi gbé. Okay, so ẹ jọ̀ọ́ gbogbo lé àwọn tẹ́ máa ń post the MSBABA post ẹ jọ̀ọ́ gbogbo àwọn káwọ ruling child marriage ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn mùsùlùmí ṣe tàkíyà fún yín. Àwọn kan lè wá sókè sọ pé èmi ò gbà yẹn gbọ́ ṣẹ́rí bàbá tá a sọ̀rọ̀ sí tá a bá sọ̀rọ̀ previously ó reject ẹ ni. Rejecting something does not mean that it's not there. Gbogbo lé ẹ má gbà yẹn gbọ́. Go and check yourself. Now, ibi bawa really important. I want them screen record, Ibi bawa very important. Now, Mr. Adeleke Ejagbon's okay. Only marrying a young girl before she reaches the age of adolescence is permitted in Sharia. Ká máa fẹ́ ọmọ kékeré kó tó di pé ó wọ ìgbà tó máa wu ni lábíyá ó wà ìgbàláyé wà fún nínú ẹ̀sìn Islam. Indeed, it was narrated that there was a scholarly consensus on this point. That's the issue. Níbi tó le dé gbogbo àwọn àgbáríjọ àwọn mùsùlùmí àwọn àfáàtà kàjàǹkàn ó ní wọ́n fi òǹtẹ̀ náà ju lu ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí. Okay, so now here Allah is quoting Quran 65 ayah number 4, which is Surah Talaq ayah number 4 only, and for those of your women who have passed the age of monthly courses. Quran 65 verse 4 ó ní pé fún àwọn obìnrin yín tó ti kọjá àsìkò tí wọ́n lè máa ṣe nǹkan oṣù. For them the iddah, if you have doubts, is 3 months. Àsìkò àti dúró fún wọn ó jẹ́ oṣù mẹ́ta. And for those who have no courses, i.e. they are still immature. Àwọn tí ò tí máa ṣe nǹkan oṣù náà àwọn ọmọ píníṣín àwọn náà oṣù mẹ́ta la máa fi dúró fún wọn. Their iddah is 3 months likewise. Oṣù mẹ́ta ni tiwọn náà o. Only in this ayah we see that Allah has made the iddah in the case of divorce of the girl who does not have period. Nínú Quran 65 verse 4 wọ́n ní pé a rí pé Allah ti ṣe àlàyé nípa bá a ṣe máa kọ obìnrin sílẹ̀ nínú ayah yìí, most especially àwọn ọmọ kékeré. Because she is young and she has not yet reached puberty, 3 months. Nítorí pé àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ńbẹ̀ yẹ wọ́n jẹ́ àwọn ọmọ píníṣín ọmọ kékeré ni wọ́n lè tí ì tó ọjọ́ orí tí wọ́n ti ń ṣe nǹkan oṣù gan. This clearly indicates that Allah has made this a valid marriage. Wọ́n ní pé This clearly indicates that Allah has made this a valid marriage. Wọ́n ní fún díẹ̀ yìí o a rí pé nínú àyà yìí. Don't bring anyone up, your moderators, while we're reading, please. Only this clearly indicates that Allah has made this a valid marriage. Wọ́n ní pé nínú àyà yìí o Allah ti ṣe ní òfin wípé ká máa fi ọmọ kékeré. It was narrated from Aisha, may Allah be pleased with her, that the Prophet sallallahu alaihi wasallam married her when she was 6 years old. Wọ́n ní nítorí pé Allah ṣe ọ̀rọ̀ yìí ní ẹ̀tọ́ kéèyàn máa fi ọmọ kékeré. Aisha fúnra rẹ̀ náà tó wá sọ nínú àdìtì rẹ̀ kan wípé Muhammadu jíṣẹ́ Allah ó fẹ́ òun nígbà tó ń wà ní ọmọ ọdún 6. He consummated the marriage with her when she was 9 years old. Muhammadu jíṣẹ́ Allah dẹ̀ gba pátá ó bọ́ pátá di òun gẹ́rẹ́gẹ́ tó ń pé ọmọ ọdún 9. And she stayed with him for 9 years. Òun dẹ̀ wà pẹ̀lú Muhammadu fún odidi ọdún 9. The fact that it is permissible to marry a young girl, wọ́n ní àǹfààní tó wà fún wa pé ká fi ọmọ kékeré, does not mean that it is permissible to have intercourse with her. Àwọn àfáà tẹ̀síwájú wọ́n ní kò túmọ̀ sí pé ká máa bá a sùn o. Rather, that should not be done until she's able for it. Wọ́n ní pé a lẹ́tọ̀ọ́ láti máa bọ́ ọmọ yẹn sùn tí ìdí ẹ̀ bá ti yọ sẹ́yìn tó bá jẹ́ pé kó bá kéré kó ṣàtijọ́ sẹ́yìn kí ìdí yẹn yọ kọ́mú kékeré náà ọmọ tíntín kó dẹ̀ yọ níwájú yẹn náà tó bá ti yọ àǹfààní ti wà. For that reason, the Prophet delayed the consummation of his marriage to Aisha. Wọ́n ní fún ìdí èyí o Muhammadu dúró de àsìkò tí Aisha tọ́mú kékeré yọ níwájú ẹ̀ tí díẹ̀ náà sì jọ sẹ́yìn ní kékeré kó tó di pé ó ti bọ̀ lábẹ́. Al-Nawawi said, with regard to the wedding party of a young married girl, Al-Nawawi náà wá tẹ̀síwájú ó ní pé láti máa ṣègbéyàwó fún àwọn ọmọ kékeré. At the time of consummating the marriage, nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní bá wọn sùn, if the husband and the guardian of the girl agree, wọ́n ní tí ọkọ tó fẹ́ irú obìnrin ọmọ kékeré yẹn àtàwọn tó jẹ́ òbí ẹ̀ tí wọ́n ti sọ wípé ọmọ kò nídìí kọ́ àwọn gbómù kò nídìí kó yọ̀dí. Not just òbí ẹ̀ bàbá ẹ̀ because obìnrin ò lẹ́tọ̀ọ́ láti bàbá ẹ̀ make ẹ̀hẹ́n. Only if the husband and the guardian ó lè jẹ́ marham ọkùnrin ló ṣàmájẹ́ ó lè jẹ́ uncle ó lè jẹ́ grandpa, as long as he's a man, she gets. So ọkùnrin ló máa hand it out. Only if the husband and the guardian of the girl agree upon something that will not cause harm to the young girl. Wọ́n ní tí ọkọ àti àwọn tó jẹ́ marham tó jẹ́ marham ẹ̀ tó jẹ́ bí adarí ẹ̀ àbí bí bàbá ẹ̀ tó bá ti fi ọwọ́ sí láti máa bá a sùn ó ti dẹ̀tọ́. Then it may be done. Fún ìdí èyí a lè máa bá ọmọ kékeré yẹn sùn. Only if they disagree. Tá bá sọ pé kò tí ì tó. Then Ahmed and Abu Ubaid said,
so àwọn mùsùlùmí méjì náà wá sọ wípé once a girl reaches the age of 9, tá a bá ti róbìnrin tí ò tí ì wúrun lábíyá tó bá wá ti pọ́ ọmọ ọdún 9, then the marriage may be consummated even without her consent. irú obìnrin bẹ́ẹ̀ ó yọmú o kò yọmú o ó nídìí o kò nídìí o lọ́mọ ọdún 9 a gbọ́dọ̀ máa bá sùn. But that does not apply in the case of who is younger. wọ́n ní pé eléyìí kò tó bá yẹ kó ọmọ yẹn bá sì kéré ju 9 lọ kò sí fún o. Malik al-Shafi and Abu Hanifa said, àwọn àfáà tó tún pọ̀ àwọn náà ti sọ wípé the marriage may be consummated when the girl is able for intercourse. ṣe ti gbọ́ wọ́n ní pé a lè bá obìnrin yẹn sùn níwọ̀nba ìgbà ọmọ kékeré yẹn tó bá ti fi lè yọ ọmú tó dẹ̀ yọ̀dí kékeré ó ti ṣe bá sùn. Which varies from one girl to another, so no age limit can be set. Kò sí age limit of consummation in Islam. wọ́n ní nítorí pé kí obìnrin kó yọmú kó má yọ ọmọ kékeré nípò ó máa ń yàtọ̀ látara obìnrin kan sí kan tó tọ́mọ ọdún 5 bá ti fi lè yọmú tó yọ̀dí irú obìnrin bẹ́ẹ̀ ó ti tó. tó bá tóbi tó bá chubby mo máa mú more reference wá. Only this is the correct view. èyí ni ìwòye tó dára jù. ẹ máa gbọ́, only there is nothing in the hadith of Aisha to set an age limit. wọ́n ní kò sí ọ̀rọ̀ kankan nínú ẹgbàá wa tí Aisha mú wá tá a lè sọ wípé iye ọmọ ọdún báyìí láti lè máa bọ́mọ sùn. Or to forbid it in a case of a girl who is able for it even before the age of 9. àbí ká wá fi ọ̀rọ̀ yẹn dínà nígbà tó yẹ pé ọmọ ọdún 7 ní máa ń yọ̀dí ká wá má lè bá sùn. Fact. And or to allow it in the case of a girl who is not able for it and has reached the age of 9. àtàwọn obìnrin tá kí wọn tí ì tó tó dẹ̀ yẹ kí wọ́n lè ti pé ọmọ ọdún 9 àdé bá wọn náà sùn. láti Muhammadu ti ṣòfò. Yeah, it's so láti Muhammadu ti ṣòfò. It's so disgusting. so aláwa ìfọ́dà pẹ̀lú àwọn àlejò lókè Mr. It's so disgusting. Baba, Mr. Baba àti oh, so disgusting. Sorry. àti ẹni tó ń kọ Arabic name yìí àwọn àlejò wà lókè. wọ́n ṣẹlẹ̀ náà tó ń ṣẹlẹ̀ ní Somalia náà nǹkan tó fi reject the age of consent wọn ní last year nìyẹn tó ṣẹlẹ̀ wọ́n pass bill ṣe mọ̀ pé ní Somalia majority are Muslims right wọ́n pass bill pé wọ́n fẹ́ ṣe age consent because ní Somalia wọn ò ní age of consent ẹ mọ̀ pé FGM náà tó máa ń gé àwọn ọmọbìnrin lábẹ́ ó pọ̀ gan ní Somalia 90 ó dà pé 98 point something percent Nigeria náà ní títí ẹ̀ is about 19% but in comparison to Somalia is 98 point something percent ṣe àdàmọ̀ pé school of thought ṣáfì ló ń tẹ̀lé tán ní pé kọ́ máa gé abẹ́ obìnrin kìnnìkan anyway now when it comes to this child marriage wọ́n pass a law yẹn ají the next morning wọ́n ti override the law yẹn ṣé mo nǹkan tó sọ wọ́n ní wípé ó go against the ẹ̀sìn wọn which is Islam ní pé ó go against tradition Anabi Muhammad ibi tó ti fẹ́ Aisha ní age of 6 àwọn mùsùlùmí yẹn lọ́dẹ̀ wẹ̀ so this is a very very traumatic issue àti rí pé kò sí benefit of I mean you can imagine how can a 57-year-old man sleep with a 9-year-old. àwọn àfáà kan wá sókè earlier ní life tí wọ́n sọ pé àwọn ọmọ ń gbà yẹn wọ́n ti bàlágà a 6-year-old back then is like a 20-year-old. How can that come out of an alpha? gbogbo ilé ẹ picture Aisha living in a desert, no McDonald's, no Burger King, no KFC, no access to clean water in a desert. It means automatically Aisha even now tẹ́ bá fẹ́ compare a 6-year-old ní 2026 right now to Aisha, I am very very certain pé ó máa lára ó máa lẹ́ṣan ó máa tóbi jù lọ. That's a fact. But àwọn àǹfààní ẹ jókòó síbi báyìí sọ pé 6-year-old back then. ẹ mọ̀ pé environmental factor biology won't change, environmental factor ló máa ń change. No milk, no malt, thank you, no meat pie, no sausage roll. ṣé mo pé body wa you think it's like robots? No, what you eat is what you are. Wọ́n ní access gbogbo kìnìyẹn so gbogbo nonsense excuse that wá give lẹ́ni ó wà so ridiculous. A 6-year-old is like 20-year-old back then. So what about Anobi? What about a 54-year-old man? Does that make him 70? Mo notice Oluweko, they only dispute the age of Aisha. Wọ́n dispute the age Anobi. Tẹ́ bá dókè tẹ́ bá sọ pé Aisha was 18, then that means Anobi wasn't 54. He was much older. You people stop defending what is disgusting. Stop defending what you cannot do. Stop defending this nonsense because of your Muhammad. It makes sense. Anyway, enjoy tẹ̀síwájú. So Arab name mi mọ ìtumọ̀ orúkọ wọn o. Mr. Lárúbáwá. Mo kí yín o. Ọmọ Àyìnlá. Ẹ̀kalẹ̀. Ẹ kú iṣẹ́ o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀rẹ̀ ni. Ṣé kò ní wù mí pé bóyá tabajọ ń sọ̀rọ̀ pé bóyá kẹ́ rí mi jábọ́ because ó máa wù mí kó já sí pé mo sọ̀rọ̀ so tọ́rọ̀ yẹn ò bá ti tẹ́ yín lọ́rùn so
a máa quit kó lórí ẹ̀ máa kó lórí ẹ̀ so ṣé ẹ wà pẹ̀lú mi àbí. àgbọ̀ yà mọ́. Okay, all right. Nínú nǹkan tí wọ́n ń kà látàrọ̀ báyìí so èmi náà listen mo dẹ̀ ń gbọ́ dáadáa so alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ó kọ́kọ́ kílè náà nínú Islam pé Islam mú ìjì wá fún wa gbogbo nǹkan tí Islam gbé wá fún wa pátápátá kò mention age báyìí pé téèyàn bá ti pé ọmọ ojú eré kan báyìí àbí ó ti pé báyìí so kò ṣe nǹkan báyìí kò sí tabadẹ lọ ka gbogbo àwọn tírà Islam tó já sí pé wọ́n fọwọ́ sí kò síbi tí wọ́n ti máa mention pé dandan o ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ní èjì báyìí gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ní èjì báyìí but mo tún wá pé sometimes ẹ máa ń drag ọ̀rọ̀ yìí gan mi ò wá mọ kí ló ṣẹlẹ̀ gangan why ẹ̀ tẹ́ fi mention kìíní 9 years old ọ̀rọ̀ Aisha yìí so ẹ jẹ́ má bínú. Because it's still happening today, my guy. That's the problem. At any fistula clinic everywhere where girls, the vagina hole and the nyash hole, oma connect into one. I'm a woman, okay? These girls are leaking from areas they are not supposed to be leaking from. Look at the rise in fistula. Look at Somalia, Kilode to she reject the bill. Sheikh Tomuni Somalia ni last year. To ba 60 years old man. Oba omo kekere sun. Right now, Bashe Soro, 23 girls are married every single minute. Bashe Walori live, MSBABA, how long have you been live? Couple of hours. What are you talking about? Are you people living under that cave, that Quran Islamic cave? What are you saying? Can a man come in out because I'm a woman? You are a man, you will never know what it feels like. 57 years old to a 9-year-old. What did Anobi see on the little body of Aisha? Answer my question. Oh, I mean, a topic, I'm sorry, I'm getting so vexed as this PDF men coming up here defending sleeping with a child. I'm sorry, this topic, as much as I like speaking about it, oh man, irritates me. Look at what this man just said. Are you aware of your environment, of your world? Abi, you are living under Olumo Rock. Oh, Rinkoton Shede, Lagbaye, oh, Can News, oh, Silori TikTok. 23 girls every minute. 8-year-old cool on the night of a consummation. You are not be a legacy to leave behind. What are you saying, bro? Because this, I'm sorry, all these men are tonight are irritating me. Maybe do you hello, Kini, you know, Mr. FFC, what do you think about that attitude? Maybe you like it because of Prophet Muhammad. Just feel free. Say meaning okay, I'm not sorry. Alright. Okay, so ibu ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ mi mọ̀ pé ẹ̀yin ni mo rò pé ẹ fa so kí lẹ rí sí ẹ̀yin gọgọ sọ̀rọ̀ lórí moral yẹn náà. Ṣé rí nǹkan tó wà ń bẹ ni pé actually na kébi sọ o level TV tẹ́yìn mi wà yìí o èmi ò ní plan kí n máa fi ọmọ 9 years so ànábì ò dẹ̀ pa wá láṣẹ bẹ́ẹ̀ pé ká lọ fẹ́ ọmọ 9 years so èyí ò kọ́kọ́. Ṣé kìí ṣe sún ẹ̀dọ̀ẹ̀dọ̀ ṣé ìsìlámù sọ̀gbà tí èyàn ò fẹ́ marry? No, kese kódà Al-Quran gangan ló sọ̀rọ̀ pé ó wà ní Suratu Nisa náà so níbi tọ́lọ́run bá ti sọ pé wà tó lè yàtá máa wà lè hàn tí Al-Quran gbé wá pé ó dìgbà tí wọ́n bá tó pé tí wọ́n bá F1 verse yẹ ẹ lọ wo Suratu Nisa. Ṣé lè minimize kẹ́ bá wa wo actual verse ẹ jọ̀ọ́ kó lè bá a tó. I can bet you anything 4-6 lọ fẹ́ gbé wá. A máa kà so kọ́fẹ́ náà wọn sọ so that wọ́n lè máa convince àwọn tó jẹ́ audience. Bàdẹ ṣé ó dáa bí ò kọ́kọ́ dáa náà èwo mo dáa fẹ́ gbọ́rọ̀ yín kà. Èwo nìyẹn náà ṣé ní nǹkan tá ànábì ṣe. mo ń bọ̀ ànábì ní kúdúwàtúlẹ hasana olùkọ́ ṣe eré fún gbogbo mùsùlùmí. Fún gbogbo ayé gan pẹ̀lú. Ok gbogbo ayé ok ànábì ló wá fọmọ ọdún 6 yìí. So ṣé kò ṣe kọ́ṣe lápá bẹ́ẹ̀. Mi ò ní kò ṣe kọ́ṣe o lásìkò yẹn àti ibi tí wọ́n wà. Kọ́ṣe ẹ̀ lápá abẹ yẹn ṣẹ́yìn náà lè ṣe torí ànábì. Ṣé ẹ dúró náà ṣe rí gbogbo olú ló ní sí wọn. Then my down question now. Kì í ṣe olú ẹ sọ pé Anobi is guideline for humanity. Ẹ tún sọ pé even non-Muslim awudu be like astagfirullah èmi ò lè tẹ̀lé Anobi. Tí n bá tẹ̀lé Anobi kẹ́ lọ section mi sí ṣé Aro hospital ni mo rántí gbà yẹn mọ́mí mi ń ṣiṣẹ́ ń bẹ̀ ìgbà tí mo wà ń kékeré ẹ jọ because nǹkan tẹ́ ẹ sọ make sense. Ẹ ti sọ pé he is the guideline for all of humanity. Ẹ wá sọ pé àwọn culture kan no ṣé lè tẹ̀lé ní nǹkan tó ṣe yẹn ṣé lè ṣe yes or no ẹ jọ ẹ má gaslight wa.
pé ṣé mo lè ṣé mo lè tẹ̀lé nǹkan tá ànábì ṣe kò ń ṣe gbogbo súnà ànábì la lè tẹ̀lé kì í ṣe gbogbo súnà la lè tẹ̀lé tán tó pàgbára wò ká. gẹ́gẹ́ bí olùkọ́ṣe eré tó jẹ́ tẹ́ lè ṣe tó ṣe. ipa ànábì fẹ́yàwó tó bá jẹ́ pé wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ nínú tó bá yẹ kí wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìran wa tó bá yẹ kí wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ ni mo lè ṣe bọ̀ tí mo bá ti kí n ṣe bẹ́ẹ̀ ànábì ò pa wá láṣẹ pé ká máa fẹ́ náà kò pa wá láṣẹ. according to ṣe kò sí nǹkan kan tó stop yín láti má ṣe kò ń ṣe wọ it's not haram any sorry is it haram yes or no. wọ́n jẹ́ kó yé wa inú Islam. Please answer the question answer ẹjọ ẹ má bínú is child marriage is it haram or halal. mi sọ pé dandan ni kí everybody ṣe but ẹ bá fẹ́ ṣe kò sí ẹ̀ṣẹ̀ on you is it haram or is it halal. tó bá jásí kó bá yẹ bẹ́ẹ̀ tó bá ti yẹ bẹ́ẹ̀ pé kéèyàn ṣe ìyẹn lè ṣe. ẹ lè ṣe so kò sí it's not haram then if you don't do it there's no sin if you do it there's no sin. so now ẹ̀yin náà lè fẹ́ ọmọ ọdún mẹ́fà báyìí gẹ́gẹ́ torí pé ó yẹ nínú Islam. ṣé lẹ́fà women ibi tí mo wà yìí ẹgbọ́n kan tí mo sọ ká fẹ́ ọmọ ọdún mẹ́fà kò ń ṣe dandan kì í ṣe ọ̀ranyàn. ẹ mọ̀ ń bọ̀ kì í ṣe ọ̀ranyàn according to Sharia law kí ni Sharia law advice yín pé kẹ́ ṣe. ipe kalẹ̀ a lè fẹ́ ìyàwó kalẹ̀ a lè fi obìnrin kalẹ̀ kó tó di pé yóò wọ sínú ìbólógì bóyá kó tó. according to Sharia law kí lànà bí pàṣẹ rẹ̀ pé bọ́mọ bá ti ṣe nǹkan oṣù àkọ́kọ́ kí ló ní kó lọ ṣe ní ẹlẹ́kejì. ó lè wọlé ọkọ bó tilẹ̀ jẹ́ sí pé tìláàfù ń bẹ lórí àdéhùn. kí lànà bí pàṣẹ rẹ̀. ní gbogbo ibi tí wọ́n ti ń lo Sharia ǹjẹ́ ṣé wọ́n ṣe child marriage ńbẹ̀ àbí wọn ò ṣe ẹ fún mi ní ìlú kan tán ti ń lo Sharia gẹ́gẹ́ bí law wọn tí wọn ò wá lo child marriage tí wọ́n ṣe child marriage. kò ń ṣe jáde ṣe Sharia nìkan. ẹ kàn fún mi mo ní kẹ́ fún mi ibi tẹ́mi béèrè lèmi ibi tẹ́mi fẹ́ sí mo béèrè yẹn. ipe gbogbo bí ẹ fún mi ní ìlú kan. tó láyé ẹjọ ẹ jẹ́ kó fún wa ní fásì ẹ jẹ́ kó fún wa ní Kùránì tó fẹ́ fún wa yẹn Ọlọ́run fẹ́ mú fásì Kùránì. ok ẹ fún wa fásì yẹn. ok ó yẹ ẹ jẹ́ kí lọ check ẹ. ẹ check ẹ so ẹ jẹ́ ká tap àwọn àfáà mi sì sọ ṣé à ń gbọ́ bàbá ṣe wà bẹ́ẹ̀ ẹ ṣí máìkì yín tẹ́ bá wà bẹ́ẹ̀ o. èmi wà bíbí o. à ń bọ̀ so ká lè bá do space yẹ alright ṣé Big Bravo ṣé mùsùlùmí lẹ́yìn. mùsùlùmí ni mí. ká má lè bá ṣe ní àdàlù àyè kẹ́ni university tiẹ̀ wá. Islam dẹ̀ sọ child marriage di global commitment a global commitment. wàhálà dé nǹkan ti ṣe wá báyìí. ṣe mọ̀ pé Iraq náà wọ́n ló wà age wọn ní ṣé last year àbí the year before to age 9 years old age Aisha ìgbàtánù bíbá Aisha sùn wọ́n rò pé àwọn do you think people are stupid on here. àfáà ti sá lọ. ó dàbẹ̀ ní pé àfáà yìí wọ́n kárí àfáà yìí ò kárí so ó dà kí wọ́n jẹ̀ fẹ́ kà ní so wọ́n wá ṣe lọ wò wọ́n rí pé ọ̀nà àbẹ̀yẹ̀ ò ṣe gbà so Big Bravo. ẹ káàbọ̀ child marriage jẹ́ mẹ́mẹ́ of kufar ká máa lo bẹ̀yẹn náà. yes please because mo ṣe ní mọ ẹ̀rí tí mo lè gbé síta bọ̀ ẹ̀yin ẹ̀ tẹ̀síwájú for few minutes mo fẹ́ gádà nǹkan ní fáwọn mi mo ń bọ̀. so wọ́n ní kí lẹ rí sí ìfipábánilò kí èèyàn bá fọmọ kékeré nínú Islam kí lẹ́yìn rí sí. ok nǹkan tí mo rí sí pé kíyàn fẹ́ ọmọ kékeré ní inú Islam àkọ́kọ́ náà Islam tàbí wípé ànábì fẹ́ ọmọ kékeré lóòótọ́ so tó bá jẹ́ pé ànábì fẹ́ pa wá láṣẹ ni wípé káwọn náà mọ̀ fẹ́ ọmọ kékeré níbo ní àkímù sọlát ó pa wá láṣẹ pé ká kírun ni ọ̀rọ̀ àti zakat káyọ̀ zaka wọ́n sọ́mù Ramadan ní pé ká sì gbàwé náà tó bá jẹ́ pé dandan ní pé ká fẹ́ ọmọdé ni ó yẹ kán sọ pé ní dandan fún wa àmọ́ ànábì ti ṣe àṣírí yẹn kankan tó ń ṣe ní ẹ̀sìn Islam mọ́ nísìn so ọ̀rọ̀ ànábì tẹ̀ mú wa yẹn ṣẹ́rí èyí tẹ̀ ń ṣe nísìn báyìí nísìn tó bá jẹ́ pé ànábì ò tí ì sọ kalẹ̀ tó bá tó àsìkò kan àwọn kan bí wọ́n yìí wọ́n mọ̀ ṣerú nǹkan tẹ́ ń ṣe yìí. kílẹ̀ wí jàre ẹni sùn intenso òye yín ṣé ojú yóò tó ayé ni kẹ́ ẹ máa sọ pé ẹ̀rẹ́ nìkan kan tó ṣe lásìkò yìí báyìí ṣé ẹ ní fóònù ní ẹ̀yìn ṣèwádìí nǹkan ara ẹ̀ kan sún yìí. ládùúgbò tó pọ̀ nínú ayé táwọn èèyàn ń ṣe tí ò. àwọn tó ní child marriage ju Islamic countries ni wọ́n ẹ lè lọ check go ahead. ẹ tó bá ní kò sẹ́ni tó ń ṣe ní mùsùlùmí báyìí ẹ dẹ̀ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rú bí. ẹ ń gbọ́ mi èmi
mi ò ṣàfà o but mi decide pé ànábì fi ọmọdé àbí kò fi ọmọdé èmi accept pé ànábì fi ọmọdé àmọ́ kò ní káwa ṣe so àsìkò tá ànábì ṣe yẹn ó tó bá ní yẹ pé pé àsìkò ẹ náà. lè ṣe àwọn èèyàn dẹ̀ ń ṣe mi ìsọ pàṣẹ ni now ẹ jẹ́ n bí yín again is it haram Okay. or is it halal? a lè pè lálàá a lè pè láram a sì lè pè lálàá No, nítorí ayé no. ìsìn If tá a it wà was haram, nísìn. excuse me. Okay. Ẹlẹ́dẹ̀, is it haram or halal? Kẹ̀mà jẹ ẹlẹ́dẹ̀. haram ni. Why is it not half and half? Why is it not half haram, half halal? Now, number 2, kẹ̀mà mọtí, haram or halal? It's haram. Kẹfẹ́ kẹbẹ́mọ kékeré sùn, haram or halal? It's haram. Show me in the Quran where is haram. Thank you. Show me. But they need àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tó máa fọwọ́ sí because àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin mo kà fún yín Maliki, Shafi, Hanbali and Hanafi. So ẹ máa need láti provide evidence. Thank you. Ẹ jọ̀ọ́ no talk, just evidence please. Thank you. Àkọ́kọ́ náà nǹkan tí mo fẹ́ sọ ni pé Ẹ jọ̀ọ́ I need evidence. I don't want you to just talk. Ẹ jọ̀ọ́ ẹ mẹ́rin wá because èmi ń ṣe mò ń gbìyànjú mò ń bring evidence mi. Ẹ ṣe please. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ Ẹ má sọ̀rọ̀ ẹ fún mi ní I mean ẹ lè sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ tẹ máa sọ ẹ má fún mi ní ibi tá a máa open ẹ jọ̀ọ́ please. Ẹ ṣe. ibi tí mo mọ̀ ọmọ náà ni mo fẹ́ sọ fún yín ẹ gbé àwọn èèyàn sókè ẹ ní jẹ́ ká sọ̀rọ̀ ẹ sáré já wọn bọ́lẹ̀ ẹ mọ̀ wá ẹ mọ̀ ṣe ẹ mọ̀ manipulate ẹ jẹ́ kí ẹ sọ̀rọ̀ náà. wọ́n ní kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ dákun ẹ jẹ́ ká sọ̀rọ̀. ṣé ẹ ti fẹ́ gbọ́ báyìí. ẹ máa mú Quran verse ojú wá ẹ wá máa sọ̀rọ̀ lórí. ẹ kọ́kọ́ gbọ́ mi ná àdìsí náà mo fẹ́ mú wá fún yín. ok ẹ ń gbọ́ mi wá. a ti ń gbọ́ nọ́mbà àdìsí yẹn ní kẹ́ ẹ sọ̀rọ̀ lórí báyìí. nǹkan tí mi fẹ́ sọ ni pé ìsìn ṣe rí nǹkan tẹ́ ń ṣe nísìn tó bá jẹ́ pé ànábì ò tí ì sọ pé tó bá tó àsìkò gbà kan àwọn kò mọ̀ ṣerú nǹkan tẹ́ ń ṣe yìí ìbá ní ànábì tá à ń tẹ̀lé bí kò ń sẹ́ni tó yẹ ká tẹ̀lé. àfà àmọ́ ìgbà tó ti ń ṣẹlẹ̀ nísìn ìyẹn ó tó lẹ́rìí fún mi. àfà ok tí mo ó bá bẹ̀ ṣe pé ẹ ti wà nínú mentality ẹ̀sìn àbí kó jẹ́ pé ẹ jábọ́ lórí bẹ́ẹ̀dì nígbà tẹ́ wà ní kókó à ń sọ̀rọ̀ child marriage pé àwọn ọmọ kéékèèké kú à ń sọ̀rọ̀ kí làwọn èèyàn ń face kí làwọn ọmọ kéékèèké ń face pẹ̀lú ìnira pé wọ́n fẹ́ tẹ̀lé súnà nẹ́bì ìtẹ̀ wá rò pé ẹ fi fèsì ni pé ànábì ti sọ pé tó bá dìgbà kan á máa ṣe nǹkan ṣiṣẹ́ ẹ̀ ponú ni. orí tí yín lọ burú. ṣẹ́yìn lè fọmọ yín ọmọ ọdún mẹ́fà ṣe lè fi lọ́kọ. èmi nǹkan tí mi rí lọ́rọ̀ gbogbo yín ni pé. hello àwọn èèyàn ti ya wèrè sínú ẹ̀sìn orí àwọn èèyàn ti padà burú o. ó dà. àlàyé ń ṣẹjọ́ wọn. náà mo yà mo wà pẹ̀lú yín. ẹ̀yẹ́ kò ẹ change device yín ìjọ. ṣé bàbá ẹ má jẹ́ ká bú wọn kò ń ṣẹjọ́ wọn wọ́n ti pẹ́ nínú kinní yẹn. onímọ̀ wọn lè sọ wípé aláṣeyẹ àbí aláṣeyẹ bẹ́ẹ̀ ni. náà mo wà pẹ̀lú yín sá. ẹ lè fẹ́ dá sọ̀rọ̀ yẹn ẹ tẹ̀síwájú bọ́tẹ́ ẹ lè máa fún wa níbi Quran hadith ká máa fi conclude lórí àwọn ọ̀rọ̀ yẹn kó kàn ṣe ẹjọ́ ẹ tẹ̀síwájú. ẹ ṣeun gan àti sísítà mi tí wọ́n ń sọ̀rọ̀ màdámù yẹn àṣùgbọ́n ṣáà tí màá kọ́kọ́ béèrè ṣáájú kó tó di pé màá sọ nǹkan kan ni pé ṣé tí n bá sọ ṣé ó máa wúlò létí yín tí ó bá jẹ́ kó dodo ni torí pé ní anifas kan tó sọ pé fazakir innafa àti zikro ẹ̀rọ àwọn èèyàn létí tó bá tẹ́ bá mọ̀ pé ó máa wúlò ó máa ṣe bẹ́ẹ̀ni ó máa wúlò létí wọn. níwọ̀n bá nǹkan tí mo bá tí à ń sọ lọ́wọ́ tí mi bá ṣe mistake mo gbọ́ pé àwọn countries wo ni wọ́n engage most in child marriage. nǹkan tá à ń sọ lélẹ́ pé ẹ̀sìn Islam Chad Central African Republic now. a ní ẹ̀sìn Islam wọ́n ní kí wọ́n máa fẹ́ àwọn ọmọ kéékèèké so wọ́n máa ń sọ pa so kí lè rí sí i. ẹ ṣeun gan. àkọ́kọ́ náà òfin Islam kò ní ṣe òfin kan kò ní gbófin kan kalẹ̀ kí a wá sọ pé ní òfin yẹn ò dáa torí kì í ṣe nǹkan tí wọ́n máa ń fi làákàyè gbé kalẹ̀. tá a bá ní kí á wòye sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ṣùgbọ́n ṣáà ohun tí a fẹ́ wò níbẹ̀ ni wípé ní ǹjẹ́ ṣé tí wọ́n bá ti fẹ́ àwọn ọmọ yìí tí wọ́n bá ti ní wọ́n ti fẹ́ wọn ni wọ́n ń súnmọ́ wọn torí àǹtí mi tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé ní ó bọ́ ọmọ kékeré sùn ó tì ìrísí tí wọ́n fi gbé kinní ìkalẹ̀ ni pé ní kí ṣìnà lè dínkù
táwa náà bá dẹ̀ ní parọ́ lódodo a rí wípé níṣe náà dàgbàsókè láàárín àwọn ọmọ kéékèèké tí wọ́n ti Ànábì ti níyàwó nígbà yẹn tẹ́lẹ̀. Ànábì ti níyàwó nígbà yẹn tẹ́lẹ̀ kó tó fẹ́ Aisha náà. So ṣìnà wo lẹ́ ń sọ̀rọ̀ nípa? aláwọ̀ ìwọ tiẹ̀ máa yé wọn sìn afa ṣé ẹni sọ̀rọ̀ máa yé wọn sìn aláwọ̀ afa nígbà tó wá fẹ́ ọmọ ọdún mẹ́fà nígbà tó bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án yẹn ṣé àgbàlagbà lọmọ ọdún mẹ́sàn-án ẹ jọ. ẹ ṣeun jàre bí ẹ ṣe sọ pé ó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ó wá bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án yẹn mo nífẹ̀ẹ́ sí ìtẹ̀rù yẹn ẹ jẹ́ ká compare ọmọ ọdún mẹ́fà ẹ ṣe sùúrù ó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án àbí ṣé ẹ fẹ́ compare ọmọ ọdún mẹ́fà ọ̀dọ̀ wa àtọmọ ọdún mẹ́fà àtọ̀dọ̀ wọn lọ́hùn. ok so ẹ jẹ́ wá ṣàlàyé nǹkan ṣé Aisha àti Fatima ta ló dàgbà jù. Aisha àti Fatima ta ló dàgbà jù. Aisha ni kí lẹ sọ mí gbọ́. mo sọ pé ẹ má sọ tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ bá mọ̀ ní tẹ̀sán. Fatima ọmọ Ànábì là ń sọ o. Fatima ọmọ Ànábì là ń sọ àti Aisha ta ló dàgbà jù. Aisha ìyàwó Ànábì ta ló dàgbà jù. mo sọ pé ẹ lè Aisha lọ wo ní Google ó yá ọmọ ọdún mélòó ni ẹ fún wa lẹ́rìí Aisha ju Fatima lọ Aisha. kò mọ́ra láti ilẹ̀ wọ́n ní a máa ṣe ìwádìí kò sí ìwádìí kò sẹ́ni tẹ́. just check it now Aisha ju Fatima lọ. kí ni wọ́n sọ ẹ yẹ ṣàlàyé fún wa. Aisha was born around 614 CE while Fatima was born around 605 CE. Minus okay ó jẹ́ ti parí kan minus wo lórí. ẹni kọ́tì ẹ̀kan tó gbé jáde gbogbo èèyàn náà tó rí bí amasi yẹn òyà wọn bí àwà nípò yìí ohun tí mo kàn sí ẹṣú ẹ bí amasi yẹn òyà wà bí ẹ̀yìn nípò yìí. no ohun tí mo kàn sí yìí o lè ṣe kí n ṣú ẹ ní kámẹ́rà ni. ẹṣú ẹ. how do I on my camera like this? Okay. ò lè tán kámẹ́rà kò tí pé 1000. Okay. Kò wá síbẹ̀ ṣe fẹ́ mú ìfẹ́ ṣù ẹ̀ ń gbà ẹ̀. ẹ mọ́tà máa ṣe kí ni nǹkan tẹ́ ìbọlẹ̀ yín tẹ̀ sí kí máa yín tẹ̀ kẹ́ máa pè kí máa tẹ̀. Okay, mo ní between Aisha and Fatima. ẹ máa ṣe sùúrù ẹ̀ jẹ́ máa tẹ̀. The oldest. between Aisha. bọ́ ẹ jẹ́ máa tẹ̀ Aisha and Fatima. Who is the oldest? Who is the oldest? Who is the oldest? Okay. Why don't you bear date of birth wọn? Ṣe mo ti tẹ báyẹn náà ẹ béèrè lọ́wọ́ Google bẹ́yẹn náà. Okay. Please type in Fatima, the daughter of the prophet, and make sure because I need to check and be by listening. No. So lele. Mo tó gbé wa náà ni. So lele. Yes. Right. So based on historical analysis and reports, Fatima is generally considered older than Aisha bint Abubakar. Èwo ta ló wá dàgbà jù náà méjèèjì? So Fatima is older than. All right. So ta ló dàgbà jù sí ẹ ṣe ta ló dàgbà jù ní Aisha àti Fatima? Fatima ló dàgbà jù. So ìgbà tí Abubakar fẹ́ fẹ́ Fatima kí ni Muhammadu sọ fún? Mo fẹ́ gbọ́ yín sá. Ìgbà tí Abubakar tó fẹ́ fẹ́ Fatima àti mọ́ kí ni Muhammadu sọ fún? Ẹ sọ pé ìgbà tí Abubakar fẹ́ fẹ́ ta ni? Fatima ọmọ Muhammadu kí ni Muhammadu sọ fún wọn? Ààrẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ tó sọ àbí ẹ̀yẹn sọ fún mi kí n gbọ́ tẹ́ bá rọ́ǹgì máa sọ fún yín. Mo ń béèrè ní nàá yín lẹ ti sọ pé ó jù lọ mo ń béèrè ní. No ẹ má jẹ́ ká yà káàkiri ibi tá a wà ní ká jẹ́ ká wà. Ibẹ̀ náà ibi tá a wà náà la wà náà mo ń béèrè ní kí ni Muhammadu sọ fún wọn ó ní pé ọmọ òun kéré so Muhammadu sọ pé ọmọ tòun kéré bẹ́ẹ̀ ni. Ẹ kà díìsì yẹn fún mi. Ok ṣe àyàmọ́dé kẹ́ bá ń gbé jáde. Ẹ lè káwá ẹ̀ àfa wọ́n ti gbé síbẹ̀. Afa ṣe wà ń bẹ̀. Àmú wa ń bí. Ẹ kà wọ́n ti gbé jáde ìkà ẹ ṣe. Mo ti ń kà. Ṣé kí n máa ní ilé mọ́ láti kà síkè? Ẹ kà síta káwọn gbogbo èèyàn gbọ́ yín bẹ́ẹ̀ ni ẹ ṣe. The English part àbí the translation? Ẹ lè ka lágbàá kẹ̀jẹ̀ tù sùn á lè láyé bẹ́ẹ̀ ni. Ṣé lágbàá yẹn ni kí n kà? Tẹ bá fẹ́ bẹ́ẹ̀ ni. أخبرنا الحسين بن حريث قال حدثنا الفضل بن موسى ó ní àwọn gba àwọn kìíní lórúkọ àwọn ọlọ́dọ̀ àwọn tí wọ́n ń dárúkọ wọn ó wá ní ani abdullahi bóni buraida
látọ̀dọ̀ Abdullahi ọmọ Buraida an abiyihi látọ̀dọ̀ bàbá tiẹ̀ qala khataba Abubakri wa Umar radiyallahu anhuma Fatima ẹni Abubakri àti Umar wọn kẹnu fẹ́ sí Fatima ọmọ anabi faqala Rasulullah sallallahu alaihi wasallam pé anabi wa dá wọn lóhùn pé ní innaha saghiratun wà ní ọmọ tèmi kéré ẹ ṣe so ìgbà tí ọmọ Muhammadu kéré tó dẹ ẹni sùúrù Muhammadu ọmọ tiẹ̀ kéré abẹ́ni lórí kò ní jẹ́ kí ọmọ dàkọjá lórí tòun òun dẹ̀ lọ kí ọmọ lọ́mọ ọdún mẹ́sàn-án ó lọ kí mọ́lẹ̀ ó lọ fọkàn ńlá fàdí ẹ̀yà ṣé wà tó dá nìyẹn torí ẹ ní ọmọ ọdún mẹ́fà àgbà yẹn ó yàtọ̀ sí tìsín kí ló dé tó wọn mú tiẹ̀ lẹ́yìn gbà yẹn tó wà lọ fọkàn ńlá fàdí ọmọ lọ́mọ ìyá òun la fẹ́ kẹ́ ẹ sọ sí. kí ni ohun tó sọ fún yín pé ní hadith tiẹ̀ kà yìí hadith ń sọ híhìn ni because a lot of things ni ẹ ní láti mọ̀ kẹ́ tó lè sọ gbogbo ẹ̀ tó lè mọ̀ tán fake ni hadith tó sọ fún yín pé ní hadith tiẹ̀ kà yìí hadith sọ híhìn wọ́n ti ṣe ẹwù sálẹ̀ kí ni wọ́n kọ síbẹ̀ kọ síbẹ̀ báyìí àbí this is app náà ẹnì kan ló kọ síbẹ̀ ó lè kàn tó àwọn síbẹ̀ app lè ń lò náà àbí ẹ mọ̀ ni. bóyá kẹ́mẹ̀sì bá wa sí ìwé ms ẹ̀ ti sùn lálẹ́. ms ẹ bring the authentic book wa. ẹ bá wa sí Sunan Nasa ẹ bá gbéjáde láti inú ìwé ẹ gbéjáde láti 3221. Sunan Nasa 3221 wọ́n ní Google là ń lò oríṣiríṣi. àfáàyè òǹkọ ẹ sálẹ̀ bí kẹ́kẹ́ lálẹ́. àmì ní kúrò fún yìí o bí láyé láti mú òun ni àdìsí yẹn wà ń gbà náà afa láti yẹ ó kún wọn làdìsí yẹn wà. afa láti yẹ ipò òun ni àdìsí yẹn wà. tí ó bá ti ń ṣe ohun tánàbí wa Muhammad sọ automatically dọ̀yìn fún. láíláí ipò wo ló fi wọ́dọ̀ yìí fún ọ̀nà òun àdìsí fi wọ́dọ̀ yìí fún. àgbà tábà ti rí àwọn rọ́wí tó lálàáfíà ń bẹ. nínú rọ́wí tó wà ń bẹ yẹn kí ni tìbáwò wọn. ẹ bá mi fa kí ní Arabic tí mo kàn ẹ bá mi fa wálẹ̀ kí ní ẹ ti lọ sókè. kan tó lè sọ pé àdìsí ó lálàáfíà wọ́n á wo àwọn tí wọ́n gbà wá láyọ̀ kọ̀ọ̀kan wọ́n á wo gbogbo wọn lọ ní kọ̀ọ̀kan kan tó lè sọ pé àdìsí lálàáfíà. náà mo tún wá bi ilé rọ́wí tó wà lókè sísílà wọn bó náà ti jẹ́sà nàbì. jẹ́ kí n bá yín ẹjọ́ lọ́wọ́ àdìsí yẹn. 3221 àbí. Sunan Nasa'i. bẹ́ẹ̀ ni ṣé ti rí àfà. ẹ fún mi ní ti Imam Bukhari ẹ bá mi n tẹ́ gbé jáde ẹ jẹ́ ká rí nínú Imam Bukhari. inú ti bọ̀. àfà ẹlẹ́rìí ilẹ̀ àdìsí yìí sọ yìí gidi tààràtàrà yẹn. tàbí sọ bẹ́ẹ̀ fún yín ilé kí o gbólẹ̀ lọ́tẹ́ fi mọ̀ pé sọ yìí ni. àfà àwọn ti bá yín mú wá nínú àwọn sọ fún sọ yìí làdìsí ní tẹ́ mú wá nínú ẹ̀rí nǹkan ṣe tí yẹn fi máa ń dọ̀ ìfàdísì. wọ́n ti mú wá ó yá fake ní website wọ́n wá rí ìwé ní ìsìn wọ́n ní pé Buhari làwọn fẹ́. ó yẹ kẹ́ ẹ náwọn kútùbùlà hadith tó pọ̀ sọ ẹ máa wá fún mi ní inú ti Imam Bukhari. ẹni mú iṣẹ́ rí. Sunan Nasa'i lélẹ̀ ẹ fún mi ní ti Imam Bukhari. ẹ kọ́kọ́ wílé náà ms ẹ kọ́kọ́ fílẹ̀ náà wọn náà tó lọ sí wọn. ẹ ṣe sùúrù ẹ fẹ́ gbọ́ mi. gbogbo àwọn àfáà àdìsí méjèèjì wọn máa àdìsí yìí wà náà dẹ̀ kọ́lẹ̀. ṣé kí ni ẹ fẹ́ fi tó gbà. alájìyẹ ṣe sùúrù Mr. Adigun. ẹjẹ ìjọba ara wa sọ̀rọ̀ ní nákẹ́ tó lọ torí pé kájọ máa sọ kájọ farabalẹ̀ sọ ni. ẹ fún mi ní ti Imam Bukhari torí pé asọ́fòye kútùbù tíra tó tún lálàáfíà jù ba'da kitabillah lẹ́yìn Kùránì Ọlọ́run o àtàdísà nábì o Imam Bukhari ó yẹ fún mi nílé yẹn. ẹ fún mi níbẹ̀ tẹ́ bá ti wá lè fún mi níbẹ̀ máa gbá ohun tẹ́ sọ fún lódodo pé bẹ́ẹ̀ ti sọ yìí ló ṣe rí. it was narrated. tẹ́ bá ti wá rí ẹ jẹ́ ká tẹ̀síwájú. It was narrated from Abdullah ibn Buraida. Abdullah ibn Buraida ṣàlàyé pé. That his father said. Bàbá òun wí pé. Abubakar and Umar, may Allah please with them, proposed marriage to Fatima. Abubakar àti Umar wọn làwọn fẹ́ fẹ́ Fatima ọmọ Muhammadu. But the messenger of Allah said she is young. Muhammadu ńlá iláyé wọn kọ́ máa bá wọn dán ibùkún àṣàkáṣà ìdánwò olómọ òun kéré. He proposed marriage to her. Lẹ́yìn náà Muhammadu wà lọ fi fún àlè. He married her to him. Ó wà fún àlè. Sọ yìí. Ṣé wọ́n rí? Òun náà kọ sínú ìwé Sahih ẹ̀tì rí. Sahih ni. Ta ló mú ti máìkì mi? Ṣé ẹni kí wọ́n mú ti máìkì mi ni? Kì í má dà ní pé mo ti ń bíríjì òfin hàn. Ẹ fún mi ní tíra tí mo sọ yẹn. Ẹ máa ní lọ́dọ̀ yín bẹ́ẹ̀ since tẹ̀lé ní Sunan Nisa. Ó yẹ kẹ́ lè ní ti Imam Bukhari náà. Ẹ dákun ẹ fún mi ní ti Imam Bukhari. Ẹ dákun. Ẹ gbé mo tún bẹ̀yìn.
ṣé ti sọ yìí Buhari lẹ̀ sọ àbí. àfẹ́ eléyìí ò lẹ́rìí nǹkan tó wà níbẹ̀ ni pé ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù ẹ̀yin ni ẹ̀yin máa fún wa lẹ́rìí ibi tí ẹ kọ́kọ́ sá sílẹ̀ ẹ̀kan ẹ máa gbọ́ o ẹ kọ́kọ́ sá sí pé Aisha ẹ mute mic yín náà àfà ìjọ ẹ kọ́kọ́ sá ní pé Aisha ju Fatima lọ ìbẹ̀lẹ̀ kọ́kọ́ sá sí ẹ dẹ̀ lọ sí Google ẹ search ẹ ní pé Google sọ pé Aisha ju Fatima lọ bọ́ ẹ lè ṣó ẹ kí lẹ tẹ abáyín tẹ bàtà wà padà ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù kẹ listing ẹ̀yin ní kẹ ẹ ṣe sùúrù àfà. ṣe sùúrù wọ́n ti ń shift go post many times ẹ jọ̀ọ́ ẹ bá wa expose wọn Mr. Adeleke mo like analysis yín. so lẹ́yìn ìgbà yà rẹ̀ gbé wáyé nǹkan tẹ́ ẹ ní ká béèrè lábéèrè so gbogbo lè jọ rí pé Aisha Fatima ju Aisha lọ so àwa ṣẹ̀ṣẹ̀ wá gbé àdìtì wá tí bàbá olówó èkó fi ṣàlàyé ní pé pàtẹ́ tó wá rí ẹ̀rí ẹni pé kì í ṣe sàyí àtúgbé gírèdì ẹ̀wà ẹ tún sọ pé akọ ni àtúgbéwèé wá ní ìsìn báyìí ẹ tún sọ pé Tinubu kọ́ lílẹ̀ tó fẹ́ lọ fẹ́ so àti gbé wá fún yín nínú ìwé ẹ máa gbọ́ ẹni online anybody lórí kọ́ síbi ibẹ̀ so wọ́n lọ sí ìwé fún yín so ẹ tún ti fẹ́ sún sí ọ̀dọ̀ Bukhari you understand ibẹ̀ yẹ kọ́ làwa ń lọ graded hadith la gbé wá so tẹ bá ní issue pẹ̀lú àwọn hadith yẹn ẹ lè lọ sí Saudi kẹ bá wọn sọ you understand ẹ lè bá àwọn tó kọ̀wé yẹn náà ṣẹlẹ̀ láti kó lọ online ẹ tún lè lọ since ẹnu wa ò kò lórí ọ̀rọ̀ yìí tẹ̀yìn ẹ̀yin àti tani ni tó bàbá olówó èkó mi ò bí ẹ sì ní ìtẹ́fẹ́ bèèrè lọ́wọ́ àfa tó yà fáwọn mi ò ní o gbogbo nǹkan tó ń sọ ni wọ́n ń yí sọ̀rọ̀ ṣòro tó. àfa yẹn ò mọ tí ń sọ torí pé àwọn tí wọ́n wà nínú àwọn ráwì àdìsí yẹn òye èwo nínú wọn ni ò dáa gbogbo ráwì ṣé hussein ló fẹ́ sọ pé kò dáa ní àfitá ni so tọ́lá ní ṣé nàdís ta ló yọ dànù nínú ṣé nàdís yìí yọ jáde ká gbọ́. ṣé o sẹ́yìn ọmọ ànábì ọmọ ànábì rí. no ṣé mo pe lọ́mọ ànábì mo ní ta ni ò dáńbì kó yọ jáde. ṣé o sẹ́yìn ọmọ ànábì lélẹ̀ tó yẹ ní ṣé o sẹ́yìn. àwọn tó narrate hadith àwọn narrators ló ń sọ̀rọ̀ nípa oh my gosh this guy ẹjọ́ ẹjọ́ gbé next customer let's not waste our time he knows nothing. ẹjọ́ pítà fún wọn kọ́ nígbà gbogbo. ẹjọ́ kọ́ lọ double tap ẹjọ́ kọ́ lọ double tap. ẹjọ́ pítà fún àwọn ms ń ṣe wọ́n ní ìdòwú ẹ̀tọ́ pítà fún ìyá ń ṣe wọ́n débẹ̀. kó jẹ́ mohalad so àdìsí yìí ipò tó wà sálù ló wà gbogbo àwọn tó gbà á ló pé ló lálàáfíà àwọn tó Mr. Adigunanisu àfa akéwù tọrọ jẹ kan sọ̀rọ̀ Ibrahim ó ní kó double tap kí bàbá àwọn lè lọ́wọ́ jẹun akéwù tọrọ jẹ Ibrahim gbóhùn sókè ọmọ ẹrú. eléyìí máa ṣe ń kéwú lọ́wọ́ ó sì bẹ́lẹ̀ àkèrè ògì eléyìí ò mọ kankan. ẹ ṣí máìkì yín o àfa Ibrahim. mo dúpẹ́ pé mi ké lọ́wọ́ ètò láyé ṣèbí wọ́n sọ pé báà ni wọ́n náà ṣe nígbà tí wọ́n náà ṣe ṣàfà àbí wọ́n sọ pé lórí ẹ̀kọ́ tó lè ajá kọ́ lórí ìdìbò ọ̀pọ̀ náà rìndìn òwìdí ó lọ́wọ́ ní dọ́kítọ̀ rẹ̀ àrìndìn ẹ̀jẹ̀ bíi tọ́bùtà kílẹ̀ iná ṣe gbogbo iná ẹ̀ ṣáàdì níṣẹ́ lọ́wọ́ ẹ̀ta tọ́bùtà ẹ̀ta ń pò lórí títọ̀kẹ́ yóò pẹ́ ẹni máa lọ sí mọ́sùkì kọ̀ọ̀kan kẹlẹ́ máa fọ́n pé èṣù ló wà kò ní títọ̀kẹ́ ẹ̀ẹ́dẹ̀ ló pọ̀ lọ mọ́sùkì mélòó wọn ti wá kí bàbá yín tó máa ṣe kán ńlá ní Nàìjíríà wáyà máa fáwọn ọmọ gbogbo àwọn gọ́ọ̀fù àwọn àfáànù ṣe máa pè ẹ jẹ́ ká wo bó ṣe lè ké sí ẹ jẹ́ ká filẹ̀ ká wo bó ṣe lè ké sí ẹjọ́. ẹ máa sọ ẹ kàn máa kékú náà ní bàbá yín sẹ̀mí tí wọ́n máa sọ kí Nàìjíríà ìyàwó aláṣẹ máa wà ń bẹ́ẹ̀ kó jẹ́ wọn lè yọ wá kó ń bẹ́ẹ̀ ṣẹ́ gbọ́ ẹ̀yin òkè tọ́pútà tó wà tọ́pútà fún yín mẹ́kọ̀ọ́ gbogbo owó tẹ̀wọ̀n pàǹkọ́ àwọn arìndín náà ló sì wá sọ́dọ̀ yín àwọn òpònú ti dùn ìwé ìwọ náà jẹ́ ń sọ ètò láyé ìwọ pé. ó túmọ̀ sí pé arìndín nìyẹn gbóhùn sókè arìndín àdẹ́mẹsì òpònú yẹn aláìníláìka àwa wá wà ní sẹ́ẹ̀tì ẹ̀yin ọ̀dẹ̀ burúkú. ẹ fi mílẹ̀ sí bíi. aláwọ̀ ẹ bá wa ṣó fọ́tò ẹ bá wa ṣó fọ́tò ẹ òun rèé. ẹ mọ̀ pé short man syndrome ẹ mọ̀ pé mi náà mo kúrú sọ àwọn tá a bá kúrú bó ṣe máa ń ṣe wá nìyí mo understand so ẹ mọ̀ pé 5 foot. aláwọ̀ ìkó dàbí mo ti rí bọ̀bọ̀ yìí short man syndrome mo understand. aláwọ̀ mo ti rí àfa Ibrahim yìí rí. ẹ máa rí mi ní lóòótọ́ Abẹ́òkúta lèmi wá. ẹ ní sùúrù mo ti rí bó ṣe wà yẹ ọmọ àlè ni kò jọ yá kò jọ bàbá ó jọ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀. ẹ ṣe olórí burúkú wa tó ń sọ màlè ṣe bí dráìfà ni wọn náà ṣe kó tó sá lọ sáà bẹ̀rẹ̀ owó lówó kọ́ ló gbà nígbà tó ọ̀la bẹ̀rẹ̀ táìsí kọ́ ní ṣe wọn méjì ń sọ̀rọ̀ owó tọ́ sí wọlé ms owó gbáwọn yẹn tó wà tó lọ ẹ̀yìn olórí burúkú wọn ti tó sí ilẹ̀ bàbá ẹ̀ táwọn pé ilẹ̀ bàbá ẹ̀ gbé ẹ̀ òṣà gbé kílé tó wà sá lọ sáà bẹ̀rẹ̀ ó lè mẹ́kẹ̀ Nàìjíríà normal Nàìjíríà làwọn wà wá ti mẹ́kẹ̀
ò ní kúre ìwọ ṣe tó sílẹ̀ jà kò ní mẹkẹ ẹ ti sọ tiẹ̀ jẹ́ àìsàn tiwa ọdẹ ṣáṣọ obìnrin ló wọ ní ṣebí táìsì ni wọ́n ṣe ṣebí táìsì ló ń ṣe. ẹ wo bó ṣe ẹ wo ẹsẹ̀ yẹn ṣe rí pé wọ́n rí pé limbs wọn afa aṣọ sọ̀rọ̀ yìí. jẹ́ àfi ṣe give and take ṣáṣọ obìnrin ló wọ ní aṣọ ìyàwó ẹ̀ ló wọ ní. ẹ jẹ́ àfi ṣe give away. aṣọ ìyàwó ẹ̀ ló wọ. ìjà kabi kánọ́bì ti wọṣọ Aisha olówó èkó. ẹ kábẹ̀ fún òótọ́ ni ó nídìí kọ́mú nìkan ló kù fún aṣọ ìyàwó ẹ̀ ló wọ wí. olùṣe ìwọ lọ yín rí wọ yín rí ìwọ lọ èlò ní ọ̀pá tálá yín rí wọ ẹ̀yàn mẹ́rin. ó dàbí ṣé máa wọ́n tẹ́lítọ̀bì yẹn tá máa ń wò ní kékeré ó dàbí ẹ bá gbé tí mọ̀mọ́ ti wọṣọ Aisha kàkà fún. ẹ̀gbọ́n sẹ́ aláwọ̀ ẹ wo caption yẹn lóòótọ́ ó kọ olówó orí mi aṣọ ìyàwó ẹ̀ ló wọ my heart. ó ní my heart wàhálà. love me olówó orí mi I love you aṣọ ìyàwó ẹ̀ ló wọ mo ka aṣọ ìyàwó ẹ̀ ló wọ olórí burúkú àfa orí ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú ms ayé ẹ̀ ti bàjẹ́ wèrè olóṣì wèrè fọwọ́n náà aṣọ ìyàwó ẹ̀. ó gba owó ṣe máa bọ̀ lábẹ́kúta wọ́n sì wẹ̀ mọ́ kó máa fi pa ẹ́ láti bí ọ̀dẹ̀ wọn máa bọ̀ lábẹ́kúta. short man syndrome mo ti understand. aláwọ̀ ẹ mọ aṣọ kọ́tìnì yẹn ti ránṣọ short man aṣọ kọ́tìnì yẹn ni àfa Ibrahim fi ránṣọ o aṣọ kọ́tìnì fi ránṣọ. no Mr. ẹ jẹ́ ń gbé síta. eléyìí kọ́ ibi tó ti bọ̀bọ̀ kan fẹ́ wá bá a nílé tó fi wọṣọ Aisha wàá yí kí má ti lọ jẹ́ nǹkan. àyíṣẹ́ ẹ̀gbọ́nsẹ̀ ẹ̀ ṣe dúró sílẹ̀ bàbá yín pápẹ́ bàbá yín gbé yìí ẹ̀yin ìbèrè yín sọ pé ó ṣe má ṣe gómìnà wa wọ́n máa fún orí ẹ̀dà nínú lórí burúkú dáìfò dẹ́fà wọ́n ṣe tyson àwa wọ mọ́tò nígbà tí wọ́n ṣe tyson àbáyé ẹ̀bẹ̀ bàjẹ́ lábẹ́kúta àwa wà ní sẹ́ẹ̀tì àti olórí burúkú pé ètò láyé pé ìgbà tó ń ṣiṣẹ́ àfàfọ́ wọn náà ló ń ṣe olórí burúkú ẹlẹ́bọ ó ṣe mú ọtí lóhun tó ṣe àbáyé àti ìṣe ẹlẹ́bọ Islam ò tẹ̀kù wọ́n ṣe ètò gbogbo ètò tó ń ṣe ó yá láwọn ẹ̀jẹ̀ ká síta ó yá ẹ̀jẹ̀ lọ òun rèé ẹ̀ka òun ni mo dá mọ́ àwọn tí ọmọ lẹ́yìn ti sá lọ ẹ̀ka. Only Sa'id ibn As reported that Uthman and Aisha told him. Uthman and Aisha wọ́n sọ fún Sa'id pé. Abu Bakr asked for permission to come into the messenger of Allah. Abu Bakr fẹ́ wọnú ilé Muhammadu wá ń béèrè yọ̀ǹda. While he was lying on Aisha's bed wearing Aisha's woolen shirt. Muhammadu dẹ̀ dùbúlẹ̀ sínú yàrá Aisha ó dẹ̀ wọṣọ Aisha gẹ́gẹ́ bí àfa Ibrahim ṣe wọṣọ ìyàwó wọn tó jẹ́ pé kọ́mú nìkan ló kù kí àfa Ibrahim wọ̀. Àti ẹ mọ̀ pa ní another hadith náà ìgbà yẹn tó máa wọṣọ Aisha ìgbà yẹn ló ṣe máa gba revelation a ní another hadith. Ìgbà yẹn ló máa ń rí inspiration. Ìgbà yẹn ló máa ń ní inspiration so Ànábì yẹn wà very hypocritical to me because ó sọ wípé àwọn tó bá dress bí obìnrin àwọn obìnrin tó bá ń ṣe bí ọkùnrin jahannam ló máa lọ kìnnìkan you must not appear like a woman but ó ń wọṣọ what kind of ṣe mọ̀ pé mental health ní kinní yẹn a máa rí wọn ó wà nínú mental health they want to regress wọ́n máa fẹ́ behave like be giant baby wọ́n á ní court tẹ bá wo documentary ẹ rí gbogbo àwọn àrùn yìí ń bẹ àrùn ọpọlọ psychology yes thank you Mr. Adigun yeah it's psychological. ó ní ẹgbẹ́ kó máa bá àwọn ìjọ tí bá múra bí obìnrin. yes tí bá múra bí obìnrin obìnrin tí bá múra bí ọkùnrin ẹgbẹ́ ibi dandan Allah kó máa bá so òun náà ti wà lára àwọn tí ó máa bá báwọn torí pé òun náà ti múra ẹjọ́ tóbìnrin nínú àdìsí rẹ̀.